láti Badia tó fi dé Mushin o. Basira Badia Inspector kani today. Mulika Ijora. Àlefèrègbọ̀ wọ́n ní kò lè ṣílẹ̀kùn. Ẹni tó ní kọ́kọ́rọ́ lọ́nà ṣílẹ̀kùn. Ta ló ń jọ máa kú arápánú àjọ máa kú yányán. Àwọn tó ń jáwé ọ̀pọ̀ tó fẹnu má bẹ̀rù ìjà ejò. Ní báyìí, àgbé ọkọ̀ ọmọ jáde. bàbá ní àgbọ̀ ọkọ̀ ọmọ jáde. Orúkọ tó máa wọ́n máa jẹ́ orúkọ tó rẹwà ni. Wọ́n ní orúkọ tó máa wọ́n máa jẹ́ orúkọ tó rẹwà ni. Ọmọ wọn máa jẹ́ Aishat. Ọmọ wọn máa jẹ́ Aishat. Tí bàbá ti ń pè máa bá gbé kó lè máa lórí. Ọmọ wọn máa jẹ́ Aishat. Aishat. Ọmọ tó yọ̀ sí. Ọmọ tó yọ̀ sí. Àṣàbí. Àṣàbí. Abímbọ́lá. Abímbọ́lá. Ọmọ Badmus. Ọmọ Badmus. Ẹ bá ń gbọ́dọ̀ nítorí. Náà. Mo fi eléyìí dúpẹ́. Ẹ bá ń gbọ́dọ̀ nítorí. Èyàn tí ó bá tọrọ kó tọrọ papọ̀ torí ẹ̀ àní àsìkò. Adéfòwò pè lọ́mọ wá ń jẹ́ o. Adéfòwò pè lọ́mọ wá ń jẹ́. Aishatu tí àwa kó. Adéfòwò pè lọ́mọ wá ń jẹ́. Ó dàgbà kó ju bàbá ẹ̀ lọ o. Adéfòwò pè lọ́mọ wá ń jẹ́. Alálùbáríkà tí àwa kó. Adéfòwò pè lọ́mọ wá ń jẹ́. Adéfòwò pè lọ́mọ wá ń jẹ́ o. Adéfòwò pè lọ́mọ wá ń jẹ́. Sẹ́ẹ̀rí ẹ bá gbé ọlọ́run tóbi. Àní ẹ̀gbọ́n lọ́run tóbi. Owó ọkọ̀ lè san. Náà, wọ́n ní owó orúkọ lọ sọ. Èèyàn bímọ kò gbọ́dọ̀ gọ̀. Bẹ́ẹ̀ni, àwọn ọ̀gbọ́dọ̀ bímọ kọ́kọ́. Tọ́mọ bá ti kọ̀kọ̀ wáyé. Àbí báwo ni ẹlẹ́kùn bàbá? Ó fẹ́ àìsàn. Ẹsẹ̀ mi. Kò ní tán fún àìsàn. Àwọn bàbá bẹ̀rẹ̀ sí sanwó àlùbáríkà pẹ̀lú ẹ̀. Náà. Àwọn àdá Kùránì fọmọ yìí o. Bẹ́ẹ̀ni, A gbọ́dọ̀ ra Kùránì fọmọ yìí. lọ́mọ olólùbáríkà. Ẹ kú ewu ọmọ o. Akínyìn o. Lóbìnrin. Ẹ lọ́kọ̀ wá fún ọlọ́yẹ̀ tẹ́wọ́n tó kù náà. Ẹ náà dàgbà, ẹ má wọrí àfà, wá wà òkè. Charles kọ́ba yẹn ṣe jókòó náà. Ẹ má bẹ̀rù o, àwa ti jọra rè. A tó lórúkọ o. Mo ní ká tí lórúkọ tèmi ń jẹ́. Mo dẹ̀ mọ̀ pé àwọn kankan á ti máa rí mi ń gbòòrò jọra. Àbí ṣáyẹn tó mọ̀ mí. Kò sẹ́ni tó mọ̀ mí. Àwọn mọ̀ àwọn ọ̀ṣọ́ ní mọ̀ mí. Ẹ ní mú èmi. Àbí tábà gbéjọra ló kù. Àfà, ẹ kú orúkọ ẹ̀ ní o. Ẹ mọ̀ gẹ́gẹ́ bí ìṣètò a nínú ìjọra. Tá bá ti gbọ́ pé ọkọ bímọ, kó tó wá lọ jẹ́ obìnrin ló bí. Inú wa máa ń dùn torí tara wa ló sì máa jẹ. A gbọ́ pé wọ́n bímọ obìnrin ló tún bí. A ní ká wá ṣètò wa, ká mówó wa, ká dẹ̀ mẹ́ràn wa kò yé yín. Tá wá ṣe lé nìyẹn. Bookie Smart. Màmú. Bẹ̀rẹ̀ wa. Ní máa dúró dáadáa. Àwọn ṣe pé wọn. Ẹran tiwa rẹ̀ ẹgbà afa ẹgbẹ̀rán yẹn. Ẹ̀sùn. Ẹ̀yà afa ẹgbẹ̀rán. Ẹran wa nìyẹn bó ṣe níke. Ó tóbi, ó ṣí ọmọ ẹ̀. Kò yé yín. Ká tó wá máa bá gbogbo nǹkan lọ. Kí lórúkọ ọmọ? A fẹ́ dáhùn. Aishat. Aisha. Ọmọ tó yọ̀ sí. Ọmọ tó yọ̀ sí. Àṣàbí. Àṣàbí àbúrò àdẹ̀bí. Abímbọ́lá. Ọmọ Badmus. Ọmọ Badmus. Ó lọ orúkọ tó wà òkè ni. Àṣàbí níyà mi ń jẹ mi wá tún já bẹ́ẹ̀bì. So ó ti hàn pé àbúrò mi náà la máa tọ́ tó bá dàgbà sí náà rè kò yé yín àǹfà. Ó wà òkè. Ẹ̀yin tèmi mo ti sọ fún ká tó débi o. Kẹ wá tilétilé kò yé yín. Ó dáa. Wọ́n ní Aisha Àṣàbí lórúkọ ọmọ. Kí ni àyẹ̀ fi kó orúkọ ọmọ? Aisha ti ní. Délé bébì tí bò. Okay. Ẹ̀yin tí a ẹ má bà yín lójú jẹ́ o. Ẹ mọ́ jáde ó yára.
ó yá. àwa wá tilé tí èmi à ń ṣe olóòrùn níjà òun túre olórí owó yìí ni. ajé orúkọ yẹn pẹpẹpẹ á lẹ̀ mọ́ tipẹ́tipẹ́. Mèrè àwa wà Ibo Basi. ìyá mi Basira ọmọ ẹ̀. ẹ̀jẹ̀ mi mo láìkí ẹ̀ gan. àwọn sanwó ọmọ. àfa mi àfọ̀ lọ o ṣẹ́rí ṣẹ́ ti rówó o ṣé gbogbo ayé ti rí o wọ́n ń pe owó àjọ òun làwọn wá dá iyò ṣe ti gbọ́ oyè yóò rè. wọn ọ̀nà ṣà ọ̀yà ọ̀nà ṣà ọ̀yà ọmọ yà tó lórúkọ o àlọ́ tó lórúkọ ṣe bẹ́ẹ̀ rí ọmọ yà tó lórúkọ ọmọ mi ẹ gbàdúrà ló ṣe ẹ má jiyàn ẹ wà lọ́mọ ọmọ mi tó sọ èrè ló wà lẹ̀ ó yà àwọn òrìn ìdọ̀tí wá bí o àwọn ọmọ mi. kérébé wà dọ̀gbà àjọ orúkọ o ó rè é ṣàtúntò ó ní ẹ. wọ́n wọ́n gbé àwọn ọmọ mi lọ wọ́n wọ́n gbé lórí ẹ pa ó fi pa ni ó fi pa àpá yìí kò lè mí ọmọ yìí máa ní kò gan bó ṣe wà yìí ó máa ní kò gan o ọlọ́run ó yà wò wá ẹ̀ ó ṣe òmúyà ẹ pa mi òmúyà ó yà ẹ pàdé owó ni ilé abẹ́ ti ṣe lónìí bèjì báàmì sọ́ọ́lì ẹ lọ dání ó ti rí owó àjọ Aisha tún kele ń bòbò ilé 1000 lélẹ́yìí owó mọ́mísí àti pọ́psí owó ọmọ yóò máa sharp lèmi ní o màmá gbọ́dọ̀ pé èmi sharp o but as e dey go so this pikin no go dull o so na 1000 meter far why you dey look me like this. ṣé ń gbọ́ ṣé ń rówó èlé lẹ́sìn kálẹ̀ ni boogie smart ọmọ mi tó ga ó gara wọlé ìyá aláyẹ ní bọ́ọ̀sì ó gbẹ skele mo fẹ́ sọ́wọ́ ọmọ kó máa fi smart kú búkì smart ó má jẹ skele bẹ́ẹ̀ nìkan gbé kú lọ gbáàgùn lọ. ọmọ mi afọ tó gbà mí. àfà tó ti pa ó tó tó ìbáyìí lẹ́yìn ẹ ṣe ẹ̀yà ọmọ mi èmi náà mọ̀ pé sílẹ̀ ilẹ̀ wa máa yàtọ̀ sọ fún yín ojú òní tì í ẹ wá ọkọ múlíkà bẹ̀bì àwọn àgbowó oorun wa owó gidi la gbé wa òun rèé. òun rèé o márùn-ún 5,000 la mú wa wo Aisha kelebe èmi mú 5 bay wá tó ti understand tó pé èmi fẹ́ sọ̀tàn lọ́la tó bá dàgbà tó bá rẹ̀ sí ṣe bí mo ṣe ń ṣe èmi á sọ pé jọ kò mú ẹ èmi ṣe kí ni mo fowó lẹ̀ má dàgbà tí mo dògbò má sì dúró ní Badia wà dàgbà wá bẹ́ẹ̀ mi ń bẹ̀ kò yẹ yín 5 béèrè o. ó dà ẹja ṣe bí nọ́mà ẹja gbọ́ wà sí kò yẹ yín ẹ ṣe nọ́mà ẹja gbà ṣe nọ́mà. ẹ bá ń gbọ́dọ̀ ìkórè. bàbá alákùnrin làwọn. bàbá ń kó ìkórè kọ́ kó sẹ́jú. bá ń kọ́ ìgbẹ́. ara rẹ o. ẹ̀rí ara rẹ rẹ o. ẹ̀rí nǹkan. ẹ̀yin ẹ̀ wo orúkọ gidi tá a sọ ma ẹ̀ ìtàkùn orúkọ ìyàwó àná ni ìyá wa nìyá wa o ẹ̀ wò táwọn kan wá gbé òórùn bẹ́ẹ̀ tí ẹ wá wọlé kí wọ́n ní wọ́n yí bá kílíbí kílíbí ọlọ́run sì fi ẹrẹ́ kílíbà kílíbà. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. òṣì ọlọ́run. Wal 'asr innal insana lafi khusr illa alladhina amanu wa 'amilus salihati wa tawassaw bil haqqi wa tawassaw bis sabr. ọlọ́run nígbà tó bá di ìrọ̀lẹ́ ayé àwọn ọmọ wèrè kí wọ́n máa jáde. láwọn ọmọ àwọn ọmọ sàǹfààní. àwọn ọmọ tí wọn ò lè tutọ́ ọmọ wọn máa jáde. àwọn ọmọ òfò àwọn ọmọ àdánù. bí a bá ti rí wọn sì máa rùn. àwọn ọmọ eléyìí ibú bàbá abẹ́rẹ́ rí nǹkan gbà tí wọ́n wọlé ni. ẹ gbọ́rù bàbá. wọ́n wá sọ gbogbo ara di wàhálà wọ́n bẹ̀rẹ̀ sí ní òtún sí. ẹgbẹ́ ọkọ̀ tí ẹ ta sọ ọmọ yìí sọ́kọ̀ yóò ti dà tó. ẹ lórúkọ ní bí abẹ́rẹ́ lórí nǹkan jáde já ó tún forúkọ gbá tàǹpà bí kí ni tí wèrè lóhun jẹ́. láwọn ọmọ àwọn ọmọ sàǹfààní àwọn ọmọ òfò. ẹ̀wẹ̀ ń ta sọ múlíkà gidi. lórúkọ gidi bá. tọ́sọ̀ rẹ̀ dín kákò. ó ti múlíkà kákò. láwọn àwọn ọmọ òfò kí ẹ tó ní gbogbo ìjọba ìfẹsẹ̀ rẹ̀ wọ́n lẹ́nu jọ́nà báyìí.
wọ́n fún ìwọ́n lónìí wọ́n sọ ọdún ara ní wàhálà wọ́n bẹ̀rẹ̀ sí ní wọ́n tú sí àwọn tí wọ́n ní sóríire àwọn tí ń fagbó àwọn tí ń lẹ̀ lúrú bàbá wọn ò ní jèrè àwọn wọ́n ní sóríire bẹ́ẹ̀ wọ́n ti ṣòfò. àwọn ọmọ karambà ní òun dé olóhùn kìnnì kan pàpà. kìnnì jẹ́ ìyàn mi jẹ́ pàpà. kìnnì jẹ́ pàpà. kìnnì jẹ́ kìnnì jẹ́ pàpà. àfà èèyàn Ọlọ́run ni kò yẹ yín àwa náà mọ Ọlọ́run o àmọ́ Ọlọ́run ṣé àwọn ẹlẹ́gàgbó tíra yìí lé lórí láwọn ọmọ tó ń bí tó pẹ̀lẹ́jọ́ kò mọ̀ wọn ẹ wá gàgbó tíra lé ayé yẹn ká lé wọn lórí ó máa ga gan o ẹ jọ kí lẹ̀ ń ṣe wa kí lẹ̀ ń ṣe wa o pé agbọ́pẹ́ inú Badia wọ́n ń ṣèkò bọ̀ gẹ́gẹ́ bí omi tó máa bí òkè á ṣètò wa àmówó wa abẹ́ràn wa ṣé àti ṣẹ nìyẹn ni ṣé àṣẹ nìyẹn tó bá yá sọ alẹ́ mú láti gbé wàhálà èdè o ṣé ìgbà fà ẹ wọ́n mú kí ó tó ké wa lórí o ó gbọ́ ọdẹ sọ́lé wa lórí ní ìwọ̀ ẹni ó wá ń jábọ̀. kò sí wàhálà Bukky Smart Bobby ọmọ àfúà la máa ń lò kò sí wàhálà ó yà gbé. Yèrè ni wọ́n gbé fún ọmọ bàbá wọn ìwé tí wọ́n sọ́kọ̀ ọ̀rọ̀ rẹ̀ yìí. ayẹyẹ dídá ọsọ ìlú ìlú ni ọlọ́bìnrin ọ̀dọ́ ayẹyẹ dídá ẹ̀yìn. abẹ́ẹ̀ rí obìnrin tí mo wò yìí ẹni ìsì àdàbí kàkà báyìí ó tún wá dúdú ó ga àbí bí tó gógó. ìgbàyà bá yẹn jẹ́ ó sọ̀rọ̀ bá yẹn jẹ́ ó ń fa wa gbárí ni. ẹ dákun bàbá kí ni táwa ṣe ń bì lọ́jọ́ yìí. kí la wá ṣe ní ìfowó náà ni. mo wí náà mo ní irú ìjókòó báyìí tí gbogbo wa jókòó káríkárí báyìí irú ìjókòó bọ́lá ọmọ fẹ́ sí gangan ni. ìyá pẹ̀lẹ́. ẹni ṣe wá gbẹ báyìí abẹ́ẹ̀rí àfi bí ìtọ́ parun ó wá kú ó dàbí àràrá. ẹjọ́ ìjàre. ọ̀dà àti ẹ̀dúró náà. bàbá. irú ìjókòó tá a jókòó yìí irú tíra wo ló rò pé o lè máa sọ̀kalẹ̀ fún ọ̀sẹ̀ báyìí. aya alijasa wulisan ilalisan fabia ya laira bikuma tukasiban ẹ̀rí ẹ̀dùn ẹ má jà fọ̀rọ̀ lẹ́ sọ̀rọ̀ ẹ jà gbórúkọ ọmọ jáde torí àsìkò orúkọ ọmọ wa tòní orúkọ ọmọ wa òní ó mọ̀ jẹ́ Abdul Hamid Ibrahim. ó já sí pé ìkóhun ẹ̀ là ń ṣe lẹ́nu. ọ̀nà kún la ọba yóò dà fún yín èmi náà là ń kó jáde lónìí èmi là ń sọ lórúkọ
ó tẹ̀ tí wàá dà ṣẹ́rà méjì tẹ́ wá ń jẹ yẹn ẹ̀rọ nígbè lọ lásán bẹ́ẹ̀ yẹn àwọn máa tún add title mọ́ that means to say ẹ̀rọ máa jẹ́ Ahmed Yọ̀pá. ẹ̀rú ṣé inú kúrò náà ló wà. bẹ́ẹ̀ lọ́wọ́ àfa wa ńlá. ayọ̀ tó wúwo sí ẹ lórí mi. ẹ wo ẹ má yẹ kí bọ́bọ́ yìí ó padà kú sí ní ìbàyí o bọ́lá àwọn rẹ̀ bàbá tí ń bọ̀ ẹgbẹ́ bọ̀bọ̀ yìí tó jọba fílẹ̀ sí ní ìbàlá ìpẹ́ ó máa padà ṣú sáà lọ. ẹ dákun ibi tí mo wà yìí náà tẹ́ mi lọ́rùn. ìlú ìjọ náà níbí. wọ́n dẹ̀ máa jẹmọ ni wọ́n dẹ̀ ti wà. ó yẹ jíjẹ ilé yá ọ̀rọ̀ máa ṣẹ náà. wọ́n ń gbóyàn ojú ẹkùn láì bẹ̀rẹ̀ jẹ́ àgèrè wọn ẹsẹ̀ kan kúkú ló máa fi jó wọ́n sọ kò sọjà fífọ́ra lè ra wọn gangan lórí. ẹ̀rẹ́ yìí má sọ bó o ṣe ọ̀pá díẹ̀ ló já mi sí i wọ́n lérè ń bẹ lára rẹ̀ àwọn ká ló wà lọ gbìyànjú náà wọ́n lọ gbìyànjú ká wá fún wọn níròyìn bẹ́ẹ̀ni gan ṣe mọ̀ ọ́n ṣe tó. mo dẹ̀ nígbàgbọ́ pa àwọn gan máa gbẹ̀yìn dẹ́. gbogbo ẹbí dé gbogbo àdùnní lẹ́lẹ́ dídídídí. wọ́n sọ pé lélẹ́lẹ́ lélẹ́lẹ́ mùlíkà ìyàwó àrẹ̀bí ìbàdíà. ó dà àtàlẹ́ mi tó ṣe bí àtẹ̀bí ẹ̀ sọ fúru wọn máa ṣe wàhálà gidi kan. Fílẹ̀ ìfẹ̀tọ̀ kẹ́ni bá bò ọmọ olóore tí ò ná lóore fílẹ̀ àgbàlagbà mo fọ ẹ̀. Fílẹ̀ sọlẹ̀ rúgbòdì ọmọ àbànà ọmọ náà máa tún àlè bú àtè àwọn ìyàtọ̀ sí wọn ọlọ́wọ́ méjì fẹ́yàn kan yàmọ̀ ọwọ́ mílíọ̀nù fún wọn nìkan gbé fún wà méjì. ọkọ abẹ́bí. bẹ́ẹ̀ ni kí ló wá sí. kí ló wà ń flọ ojú ẹ lè gbogbo kí ló wà kù. Múlíkà kí ni nǹkan tó wá fún lánàá inú àmùkọ níbi tó ti ń sọmọ lórúkọ kí ló lọ dánwò lánàá. ọmọ ní ìfẹ́ ti dùn jù ọmọ bàjẹ́ ńlá ogun ẹ̀ á jẹ ogun ẹ̀ àwọn sọmọ lórúkọ ọ̀dọ́ ibẹ̀ yẹn máa bọ̀ yẹn wá síbẹ̀ ẹ gbà pé bó ṣe ṣẹlẹ̀ ọ̀dọ́ àwọn adébẹ̀ àdúbẹ̀ nínú ni àtẹ̀jẹ́ ajẹ́kọ̀ọ́ bọ̀ ya ẹni tó bá bẹ́ àrọ̀ bí àbẹ̀ wọ́n ní ìwọ̀n àbẹ̀. wá Múlíkà kí ni ìdúró lè lọ sọ̀rọ̀ tí ń gbé mi láwọn ọmọ ẹ̀rọ èmi ni mò ń sọ̀rọ̀ tó ń jarọpa tó ń sọ̀rọ̀ tó ń jábọ̀ ẹnu ẹ jókòó. Fílẹ̀ bàbá òbí kẹ́sì bàbá oníkẹ́ jókòó ní tiẹ̀ jókòó. náà Múlíkà mò ń gbọ́ ẹ o. ikú máa lọ. ó dùn gan. ẹgbẹ́ mi dákẹ́ ọlọ́kọ̀ mi ń bọ́ lọ́wọ́ ẹja rèé ni ọkọ ẹ̀ kò rí bẹ́ẹ̀ a gbọ́ bó ṣe máa ń gbọ́ pé lábà tó bá ti ń ṣe kò máa gbọ́ obìnrin ìkan tó ti dé sí wa láàrin inú wa máa dùn àwọn òkúta bá ń ṣe kò káà náà dé bẹ́ẹ̀ ká bá wọn yọjú síbẹ̀ ká fún wọn lówó ibi àtàwọn ẹrú kọ́ àdẹ̀ dé bẹ́ẹ̀ àrẹ ìmọ̀wó lẹ̀ afá àwọn náà tún sọ ọmọ lórúkọ òun tó rárá wa ní kò níbi tó ń lọ ó tán o báfa títí láti òkèlè mi lórí mi Múlíkà mo gbé kí ló ṣẹlẹ̀ bí kò ṣe lọ ń jẹ́ ẹni tó ń jábọ́ nìyẹn máa òkè jẹ́ ìfìyẹn lẹ̀ ń bá mú ìtò jábọ̀ ọba mú wá sábà tó tọ̀ ọ́ lọ́nà aṣọ. sọ yẹ de gbọmọ lọmọ wá sílé látànà. akọni kò lójọ́ mẹ́ta pẹ̀lú àní kò mú gbogbo ẹ̀ ó wà ó. Múlíkà kí ló sí ẹ náà kí ni nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ ṣé ọmọ yìí ara ẹ ni ṣé ọmọ sọ fún mi pé ọmọ yìí pé orúkọ yìí sí ẹ ó tóbi ju president lọ ni ọmọ tó mú yẹn tó bá mú tó ṣe mú alẹ́ tó lè dé mọ́lẹ̀ tó bá kú kílẹ̀ tó máa ń kọ́. kò lè kú tó ń pààyàn. náà mo lọmọ yẹn wá. àsìkè ọmọ yóò fẹ́ lọ́wọ́ ọkọ ẹ̀ ló ń bọ́ lọ́wọ́ àbí bínú kò yé ọkọ ẹ̀ ló ń sọ̀rọ̀ báyìí tí ń sọ̀rọ̀ ká ṣe kí ni adúró ó wà mí tó wà dé wọ́n bẹ̀rẹ̀ ó mú gbó wọn sí àfún gbogbo ẹ̀ lọ. o ṣe asẹ́mi nìyí pé kan náà ọmọ yẹn kó tẹ̀lé àwọn gáìsì mi lọ. àṣẹ ti gùn kọ́ lọ gbọ́ ọmọ yẹn wá. ó ti gùn ẹ̀yà ẹ lọ mọ́ ọmọ wa lọ́la mo wà àwọn tó bá délé o kọ́ fún lẹ́jà tó mi ibẹ̀ ẹ̀kọ́ ọ̀run rẹ ni o. Tọ́wọ́ ti wà lẹ́kùn. Fílẹ̀ Múlíkà tì. ọkọ̀ ẹ̀ má bínú kò yẹ ẹwọ́ náà mọ̀ ọ̀nà iṣẹ́ wa ni wọ́n bá ti gbọ́ ọmọbìnrin ká débẹ̀ ká fún ọ lówó. o sọ wàhálà. àpàdé lọ ń fọ́ ń bójú òkú. Fílẹ̀. àti pupa àfìgbà tó yìí lè padà pàjẹ́ kó kí ni
ẹ dẹ́kun ìjọ náà ti ilé ìpadà dáríjì mi báyìí ilé mi tí mo kàkùrá ní tí mo ṣe wọlé wọn tí mo gbà sáájà mi káwá gbọ́ pé mo fagbó ṣé kò dá mi lójú pé mo lè wọnú gbogbo àlejò náà mọ́ báyìí àfi kí n fò wọnú náà torí gbogbo tí mo ti ṣe ọlọ́run kò lè dáríjì mi mọ́ ṣe ní gbogbo ara mi bọ́ ṣe wà yìí àfi ìgbà tí tírélà kọlù yọ mo wá sọ ọ́ di tí ọ̀tún tí mo mú ẹ dákun ẹ ṣàánú mi ẹ bá gbẹ̀wọ̀ ẹjọ́ tún ilé kí mo lọ ní ẹ dákun. àfa ọ̀rọ̀ yìí ti yé mi tí ọba ti bu àlàgúrò bẹ́ẹ̀ bó ṣe máa ń múyàn nìyẹn ṣèké mi sáyé pàṣẹ mi wọlé bó ṣe jẹ́ kékeré ẹ máa ná máa padà kó yé gbogbo tẹ́ ń ṣe yóò yé mi. ẹ dákun mo tún ṣe báyìí fún mi mú ẹ dákun. mi kẹ́ ẹ máa fa wà ẹ máa dúpẹ́ lọ́wọ́ orí yín o ẹ dúpẹ́ lọ́wọ́ aláyé tí bá ṣe pẹ́tọ́ kẹ́ni àti múlíkà níjọra olórí oko tuale ibẹ̀ lẹ máa dàgbà sí o. ọlọ́run bá yín ṣe o wọ́n ní wọ́n fẹ́ mú yín lọ. ẹ dúpẹ́ lọ́wọ́ ìyálàjà o múlíkà níjọra ẹ gbé dáadáa o ti wà ọ́. ọ̀gbẹ́ni Jídé ẹ gbé dáadáa. ọwọ́ èsì mú gbó wá dà sí ilé gbogbo kánú ìbò ni. ó jẹ́ dábì wèrè ní kò kú a fún gbogbo tí bí yẹn kò lè ju ọ̀pá ẹ̀yìn mọ́ gbogbo ẹ̀. ẹ wà fà àwa ti fún gbóyò ẹ wọ́n ṣe ní ó ti fún àpò. láti Ijora Badia. dálẹ̀ báwo mo ti pe mechanic má wọrí mò ń bọ̀ lé má wọrí ẹ̀dùn kan ó máa wá mo ti text address ibi tí mo wà má bẹ̀rù everything be okay má wọrí of course bá ń ṣe ẹ̀fọ́ rírò àti iyán you know what I like now it's alright má bẹ̀rù má pè I love you alright. Rafiu ó yẹ kó ti débì náà gbàgbé àti wọ mọ́tò even tọ́kadà bá ní 10,000 naira gbé ọ̀kadà kó máa bọ̀ ẹ sáré ikú ẹ máa bọ̀ ibi tí mo wà yìí mi láìkẹ́ rárá mo ti text address ibẹ̀ sí ẹ ó yẹ kó ti get ẹ tètè máa bọ̀ mí mọ nǹkan tó ṣe ó kàn paná ni gbé ọ̀kadà even though 10,000 náà pé gbé ọ̀kadà kó máa bọ̀ I need to get out of this place. Okay. Báwo ni? Ó dà pé mọ́tò yín níṣòro. Ìwọ náà bá mi rí. Honestly, ó kàn déédéé paná. I don't know. Ǹtí ẹ̀ mọ nǹkan tó ṣe. Mo lè ti check bóyá electrical fault ni bóyá mechanical fault. I don't know. Ó kàn déédéé paná ignition tiẹ̀ wá mú. Olórí burúkú lọ́wọ́ mọ́tò tó ṣe lẹ́nu jọ́ mẹ́ta yìí. Ọkọ̀ tó le tó yìí. Ọkọ̀ lè dìsàpọ̀ ṣé kò ń ṣe radiator. In fact, mo wá ṣovaìtì ló dàbí ìwé lè fọ́n lẹ́sìn. Ṣovaìtì. Ẹ pẹ̀lẹ́ tí ẹ pẹ̀lẹ́. Aláì kò sí wèrè. Owó tẹ gbà ń báǹkì yẹn báwo ni ṣé yóò wá ní mọ́tò yìí? Excuse me. Owó tẹ lọ gbà ní First Bank lọ́sàn-án yìí ṣé yóò wá ní mọ́tò yìí? Ó ń sọ̀rọ̀ about 4 to 5 hours ago látọ̀sán. Àbí 6 hours ni ó di tó 6 hours. Àyẹ̀mọ̀ ọkọ̀ tí táìmù ń sọ ń sìn ni. You are even being precise about it. Ẹ ń tẹ̀lé mi ni. Lágbára tí Ọlọ́run àti ń tẹ̀lé yín láti gbà tẹ̀sí gbowó yẹn. A fẹ́ tẹ̀lé yín délé gan tiẹ̀ ní lọ́ọ̀kì ni. Owó yẹn dàṣọ́ yìí wá ń bì. Nítorí àmọ́ pẹ́ ẹ̀yà. Wait, sorry. It's like ẹ ń ṣe ẹni tí mo rò pé ẹ jẹ́ ṣá. I thought you guys are here to help me. Ṣojú ìdàbí ojú báńkà, àbójoojú nọ́ọ̀sì. Ṣé epo sórí ibú? O tún béèrè owó dá ọ̀rẹ́. Jọ̀ọ́ ẹ má yìnbọn. Ẹ má yìnbọn. Èló ló wà ní mọ́tò? Èló ló gbà? 5.5 million. 5 million àti 500,000. Bẹ́ẹ̀ni. O ní sóríire o dẹ̀ ní nà. Àmì. Ìwọ nìkan, àwọn ọ̀rọ̀ kan wà, àwọn fámìlì kan wà, àwọn bíi 50, wọn ò rí 5,000 sójú lóṣù kan. Business kò fẹ́ fi ṣe. Ó wà lára tó ń balù ìjẹ́ bísínẹ́sì rẹ̀ ló máa pa ẹ̀. Ṣédá! Gbogbo ẹ̀ ló ń kàn. Wájú ìlú ọmọ ìjọ. Gbogbo ẹ̀ ló ń kàn yìí. Kí ló ń kàn yìí? Wájú ìlú ọmọ ìjọ. Ó ń kàn. Bọ́sí. Fìsí dáadé ẹ lọ́rùn. Yéé! Olympic. Mo gbẹ́ gold medal. Ìyálà ya wọn. Wọn ò ní dúró. Tó bá pẹ́ tó lọ sídìí mọ́tò lọ gbowó jáde.
máa fọta ránṣọ fún ẹ ayé òní dà. Move it! Pasa! Move it! Paso! Oya bọ́ nítò ẹ̀. Sẹ́sẹ́yẹ! Wọ́wọ́wọ́wọ́wọ́! Báwo? Tó ṣe lẹ́sà ní kọ́lẹ́fẹ́ yìí. Kọ́lẹ́fẹ́ yìí. Àyùsọ̀jà lọ. Ìbọn mi. Sọ̀jà lọ. Ìbọn mi. Kò lè yé. Iwájú ni mo ti fún. Ọkọlẹ̀ ti fọ́. Ẹ̀jẹ̀ máa lọ. Tó bá kù bá tó pawọ́. Mo fẹ́ pààyàn lálẹ́ yìí. Ẹ̀jẹ̀ wà lójú mi. Màmá àgbo wọn jó sínú adémúlí kálù níjọra o. Àníwọ̀n roboto ìwọ múlí kálù níjọra o. Ẹ̀yẹ wo múlí kálù o. Àníwọ̀n roboto ìnáwó múlí kálù olówó lè jìrè o. Ìwọ àlìmọ́ ṣàníyàwó. Apáńpá múdà láwò. Múlíkà olóko sínú adé múlíkà òmìnira. Gbogbo ọgbà tá àwọn ọmọ bàbá wa wáyé o ìyá wa la. Ṣáàkìlá tún lóòótọ́ náà ó ta wá ńlá. Ó lọ ó lálàlàlà. Ó lọ ó lálàlàlà. Ẹlẹ́dà. Onídàá fún ìyá ọmọ ọ̀ka. Ṣáàkìlá tún lóòótọ́ yóò tẹ̀ kó. Ẹ̀pà ó yá gbogbo yín tẹ́ wá ń bí ẹjọ́ torí Ọlọ́run ẹ padà sáyé yín. Gbogbo yín tẹ́ wá ń bí ẹ padà sáyé yẹn lọ jókòó. Ẹ lọ jókòó. Wọ́lá o! Wọ́lá! Wọ́lá o! Wọ́lá! Dẹ́kọ̀ yóò yìgbò. Àwa wá ṣọdún owó ni o. Ṣé ń gbọ́ mi? Ó yá kókókókó sẹ́lúlà fáwọn ìnáṣe. Kókókókó sọ sí mi là ó fáwọn ìnáṣe o. Dẹ́kọ̀rẹ́ wà á jẹ́ dọ́là o. Ọmọ mi wà á jẹ́ dẹ́mọ̀ o. Ọmọ mi wà á jẹ́ dẹ́mọ̀ o. Lójú ọ̀tá rẹ̀ ìwọ jẹ́ kó rí. Akọni adé o bàbá wọn kú àtúwò ayọ́ká. Ẹ̀yẹ wo ṣẹ́gun wo làtọ̀ náà ó tẹ̀ ipò yẹ o. Èèyàn ṣẹ̀ṣẹ̀ yẹn. Èèyàn ṣẹ̀ṣẹ̀ yẹn dayọ̀. Ẹ̀yẹ wo ṣẹ́gun wo làtọ̀. Èèyàn tó kún wá ní sáàyí. Èèyàn ti gbẹ́ wùdí. Èèyàn bọ̀bọ̀ náà mú rìn àṣàkẹ́ o. Èèyàn bọ̀bọ̀ náà mú rìn ọ̀hún àṣàkẹ́ o. Ṣẹ́gun bọ́lá mi àrọ̀ lọ́jà sáyìí ni o. Kẹ́nu má nílẹ̀ sáyìí ni o. Lẹ́gọ́lẹ́gọ́ sáyìí ni o. Ṣẹ̀ṣẹ̀ yẹn dayọ̀.
balẹ̀ bọ̀bọ̀ náà mọ́. ìgbẹ́mú ti rù. bọ̀bọ̀ náà mọ́. bẹ́bẹ́ ní dayọ̀ yẹ́yẹ́yẹ́ dayọ̀ àwọn bẹ́bẹ́ wọ̀ yọ̀ ìṣẹ́gun. òòlà òlàlàlàlà. òòlà òlàlàlàlà. lówó ìdánù. ẹlẹ́wọ̀n èsì gbé. kò ní dá fún ìyá ọmọ ọ̀ka. ogunmọdé sáyìn náà ó bẹ̀rẹ̀ kò yẹ o àwọn ọmọ ajábẹ̀ láṣẹ díẹ̀ lólobó tó jáwọ́ tó ogunmọdé sáyìn ìgbẹ́mú ti rù. ìfikúnlẹ́sọ olójú ayé àrọ̀ lọ́jà sáyìn o ìgbẹ́mú ti rù. dayọ̀ yẹnyẹn nẹ́náwó àrọ̀ lọ́jà sáyìn o kẹ́mi wọ́n àdìlẹ̀ sáyìn o ibido sáyìn àlejò sáyìn dájú ẹ̀ sáyìn o ìgbẹ́hùn tí ò ní tẹ́lifárí sí kí ìyá o ẹlẹ́wọ̀n dànù. orí gidi lọ́lọ́ o. lówó èsì gbé. tó bá gbọ́ ó là káṣá ṣútà wọ ilé kí ẹ̀yìn lẹ́ni. ẹ̀yẹ o ṣẹ́gun wo lọ́dún náà ó bẹ̀ kò yẹ o. ìgbẹ́mú ti rù. òlà o. ẹlẹ́wọ̀n dànù. tó bá gbọ́ ó là káṣá òòlà òlàlàlà. òòlà òlàlàlà. ẹlẹ́wọ̀n dànù. ẹlẹ́wọ̀n èsì gbé. ẹ̀yin tèmi ẹ mọ́ jù kó ẹ mọ́ yọ kó ẹ mọ́ yọ sátá o èèyàn ò dé kò yẹ o. ẹlẹ́wọ̀n dànù. ẹ mọ́ ya bàrà o ẹ mọ́ mọ́bò tó o. òlàlàlàlà. ẹ̀yẹ wo ṣẹ́gun gbó lọ o. kò ní dá fún ìyá ọmọ ọ̀ka. ọlọ́gọ́ta lọ́wọ́ o. òòlà òlàlàlàlà. òòlà òlàlàlàlà. ẹlẹ́wọ̀n dànù. ẹlẹ́wọ̀n èsì gbé. kò ní dá fún ìyá ọmọ ọ̀ka. wọ́n lè wọ́wọ́ wọ́n yàn ó ìwọ wọ́ sábọ̀ ló náwó. láti Ijora Badia. láti Badia tó fi dé Mushin o. fìrìbọ̀ màmá ṣílẹ̀bà. ọ̀kan gbé mi lọ́kàn gidi ó yẹ ń dùn mí gan tó tó bá yá ń sìn wà ní mílíkà ti bẹ̀rẹ̀ ká ní mo ti bẹ̀rẹ̀ ìjọgbọ̀n nínú Ijora o kí ló ti yé e. ṣé nígbà táwọn ọmọ náà lọ sí àgbo tẹ̀kọ̀yé lánàá pé ká lọ ṣe fàájì jẹ́jẹ́ ìjẹ́jẹ́ ìwà la jókòó tá à ń ṣe fàájì wa tá à ta lu yàn tíyàn ò ta lù wá tá a dẹ̀ ń jó bí Ṣẹ́gun Bọ́lá àtàwọn ọmọ ẹ̀yẹ wọ́n ṣe gbé yọ nìyẹn o wọ́n wọlé àwọn ò tún rí wọn á tún ṣe fàájì wa lọ bó ṣe bọ́ sórí stage rẹ̀ kò sórí tí ò fi wá kọ ó bẹ̀rẹ̀ sí fi wá pa àwọn mi gan ti fẹ́ ṣìbò mú ní má wọ̀ọ́rí ẹ lọ jókòó ká máa wò wọ́n kọ́dọ̀ àdẹ́fẹ́ da ká tún padà síbẹ̀ kò sí nǹkan tí wọ́n ṣe wọ́n mú owó dàlú wa kò sára tí wọ́n fi wá dá àwọn nǹkan bínú tán àwọn ọmọ obìnrin pé ẹ fi wọ́n lẹ̀ kò sí wàhálà ó dá mi lójú pé wọ́n ṣe kan bàtìyàn kan jẹ́ lánàá ẹ̀ ni torí kan ni wọ́n wà ẹ̀jẹ̀ gbò báyìí bó ṣe ń fẹ̀jẹ̀ ló ṣe fi ń pa owó ló ń gbogbo ẹ̀ ló fi ń ṣe bó ṣe wù ọkọ mi tó bá rí yàtì burúkú tí bọ̀bọ̀ ìbọn lọ́rùn ó dẹ̀ bọ́ sọ́rùn tẹ̀kọ̀yé ẹ̀rù bà mí millions ló máa jẹ́ ó ga gan-an irú yẹn pọ̀ jù ó ń gbé ègidì tí mo wò tí mo fojú wo gidi ni wọ́n ti pa ẹ̀kọ́ lẹ́kún tó bá rí kan nù wọn ẹ̀jẹ̀ ṣàn báyìí nílẹ̀ nílẹ̀ ni ó tún mọ́ ó fi ń nu ẹ̀jẹ̀ ni kò sí tó dùn èmi o wọ́n ta sẹ́mi ni bó bá ṣe wọ́n ló ṣe lè ṣe láì fún wọn ní Badia àbí tó lè náà ṣe tèmi àwọn kan má ta sẹ́mi rárá. Múlíkà mo understand inú mi jẹ́ dùn gidi gan mo wọ́n lọ torí mo mọ orí ẹ̀ tó jẹ́ ṣùgbọ́n àwọn boys yẹn wọ́n ní live Sobola ṣẹṣẹ yẹn Ògúnmádé sáyé lòtú ìgbẹ́ olórí burúkú ní gbogbo wọn bó ṣe wà yẹn iṣẹ́ wọn ti wà nílẹ̀ ó ti wà ní tébù
wọ́n máa tó gbọ́ láìpẹ́ kò jẹ́ pé a ní láti plan gidi ká tó yọjú sí wọn because àwọn boys ẹ̀ wọ́n dẹ́rùn wọ́n dẹ̀ ní kájọ́ lára wọ́n ní kájọ́ lọ́wọ́ kò sí kí ni kò pẹ̀pẹ́ kò jẹ́ ká ṣe kí ni ká fún wọn ní time díẹ̀ wọ́n máa gbé mi gbọ́ ọlọ́run. ní kíákíá ni kò ṣe o wọ́n ti ń tẹ́jú mi mọ́lẹ̀ jù ó ń tẹ́jú mi mọ́lẹ̀ jù ó ń tẹ́ mọ́lẹ̀ jù o. ṣé ó sọ fún mi pé òun ò mọ àbẹ̀bí mílíkàtù níjọra aya small body big gauge èmi sẹ́tọ́ kẹ́yìn. oyè ni. wọ́n ti kọjá ìyá ara wọn wọ́n dẹ̀ máa gbà kò sí kí ni fún mi ní time. ibi tí ń pa mí bí mi ti máa ń jẹ yẹn. as usual ni ọmọ ẹ gbà sílẹ̀ lábàá bẹ́ẹ̀ wá nǹkan tó máa jẹ. kò sáà ti yí ẹ kú di bẹ́ẹ̀. ṣáyé this time around màá tún gbé tó tún àárọ̀ tó bá tún gbé débi báyìí igi ni iṣẹ́ mi ẹ má wọrí. ló ṣáà ti rí apáta bóyá máa ṣe fún mi ẹ jẹ́ kó pé jù bẹ́ẹ̀ ló ṣáà ti rí bàbá ló ń pàṣẹ o irúmọ rẹ̀ táwa ń bọ̀ ànábì tiwa táwa jẹ́ sàbí lẹ́yìn yẹn tó bá ti pàṣẹ jókòó máa lé fòsọ́dọ̀ tèmi náà ṣáà ti rí áńgẹ́lì tiwa lélẹ̀ òun ló máa ṣe pẹ́ tiwa lórí ṣáà ti rí ẹ̀ tá a bá kú tán àwa máa dúró tì lẹ́yìn náà. jẹ́ kó kú. ìgbàlódé wa polongo alẹ́ tó sásìkò ẹ̀rọ ìwà wà nǹkan tó lè sí lẹ́yìn pẹ́ẹ́tọ́ tẹ́yìn mo mọ̀ pé ọ̀rọ̀ ọ̀rọ̀ ó kọ́ sí mi séèkì. yàrá tó fi máa rọ pàtẹ́là wọ́n bí lè lọ rẹ̀ èmi àwọn máa dé sí. Basira Badia, Basira Badia. Bàbá ṣé ẹ rí i pé ẹja yìí ó kàn kí gan ju tá máa ń fà yẹn lọ ni. owó àpagbẹ́ ẹlẹ́rìí lélẹ̀ náà rí kó ṣáàkì gan rí kó dúró de ọmọ mi. ó dà pé ibi ẹni tó máa rà ń sìn o torí pé eléyìí ń já mi lọ́wọ́ o. ìṣẹ̀tọ́ kan ní kí ló wá kùn ojú tí mo ń wò yìí kò lù fún rárá o ṣé kò sí náà. jẹ́ kó o lóhùn. mo ń dá ẹ lóhùn jáyé. ó di ẹ̀kẹ́ ló ti máa wọ̀n náà yìí pé tó bá ti ń play kó má jẹ́ káwọn ọmọ lè máa wá ságbẹ́ mọ́. mo sọ fún ẹ títí mo sọ fún ẹ pé olórin ńlá nìyẹn àwọn èèyàn ńlá Amẹ́ríkà London gbogbo àgbáyé burúkú ẹ ṣe rain tó jẹ́ pé gbogbo àwọn èèyàn ń gbọ́ ẹ kiri àwọn èèyàn gidi ló yẹ ká máa bá lágbo ẹ kó yẹ kó jẹ́ àwọn ọmọ olè. of course. Announcing to play gbogbo information náà ti download fún wa báwo mo lè yẹn ṣe gbẹ́jẹ̀ débẹ̀ tó ń dẹ̀ bẹ̀rẹ̀ sí náwó ẹ̀jẹ̀ fún ẹ kó dà náà wọn náà bọ́ ṣe nǹkan sí ẹ lọ́rùn ṣe nà dà. ó yẹ kó mọ̀ pé kò sí nǹkan òótọ́ náà bọ́ ṣe nìsinmi lọ́rùn ó mọ̀ yẹ kó mọ̀ pé kò sí nǹkan tí bẹ́ẹ̀ fi ṣe òun ni ṣé nǹkan bọ́ sí lọ́rùn lóye. aláyé ó bẹ́tà bẹ́ẹ̀ ṣe mú ṣe nìyẹn sílẹ̀ ẹ ṣáà ti rọrùn aláyé ẹ̀rí pẹ́rù ló wà ń bẹ̀ ṣe understand aláyé ò kí lo ẹrù tó mọ̀ lè bá jágbá o ẹrù tó wà lọ́wọ́ aláyé yìí tẹ́ múlẹ̀ yìí a gbọ́ pé ẹni tán gbà lọ́wọ́ ẹ̀ wọ́n ti pa ẹni ẹ̀ so tẹ́ bá ń ṣeré lọ́wọ́ òun ṣe gbogbo èèyàn lẹ́wọ̀n máa gbà nǹkan lọ́wọ́ ẹ̀ wọ́n kàn máa ẹ̀rọ máa yẹ kán borúkọ yín jẹ́ ẹ ní stand now ẹ wo gbogbo àwọn èèyàn tó ń gbàgbó yín táwọn ọmọ lè bá ń wá síbẹ̀ ó máa kó bọ́tà yín o ẹ máa yẹ kán kó bọ́rọ̀ ajé yín náà Inspector Kennedy rẹ̀ wọ́n ṣe tán ẹni ọmọ olè nínú ìjọra yẹn nílọ ló ń lọ ni o. wọ́n ṣe sán ìkọ̀kọ̀ bẹ́ẹ̀ ni kẹ́sẹ̀ fẹ́ jẹ́ fún rí ẹ má gbà wọ́n láàyè tó bá wá jẹ́ pé ó di kàráǹgídà pé wọ́n gbàgbó yín tó fi tipátipá débẹ̀ ẹ̀yẹn wọ́gbọ́n dá ẹ dá ọgbọ́n bóyá kẹ́ni irinṣẹ́ yín ó ti bàjẹ́ àbí jẹnẹrétọ̀ yín ti ní fault kọ́ lè kó tí wọ́n lọ kọ́ máa kó rẹ́dẹ̀rẹ́dẹ́ wọn kọ́ máa kó rẹ̀ yín lára ó yẹ kẹ́ni mọ́rọ́ àwọn tó ń gbàgbó yín àwọn èèyàn gidi ni tí wọ́n bá ń dàgbó yín sójú kọ́nà máa fi wo everybody ẹ wọ́n máa fi àyè rádà àdálẹ̀ ẹ ti gbọ́. wàá rí kẹ́ ọmọ ayé ṣé torí ẹ lè ṣe é lè di tọ́ǹsì kò sí wàhálà ẹ kí ni kàn fún ẹ kí lè máa mú. máa mọ̀ ọkàn máa kàn try lásìkò ni chain tó wà lọ́wọ́ mi máa try láti lọ submit ẹ̀ fáwọn agbófinró because anything can happen lórí ẹ̀. ẹ jẹ́ kàn kó nǹkan wọlé fún yín ká mú. ẹ kò sí wàhálà. ẹni tó ní kọ́kọ́rọ́. bólá bàbá ó ti ń ṣẹlẹ̀ o ó ti ń ṣẹlẹ̀ o wọ́n ní ó ń bọ̀ àwọn ládẹ́dẹ́ o wọ́n ní 24th century ojú àtúkòrókòrò àìsàn máa fi ṣe o. bàbá ṣe é bílí pé agbótẹ̀kù yìí ta lọ lánàá yẹn pẹ̀lú gbogbo owó ta ná fún o pẹ̀lú ẹrù ta gbé sí lọ́rùn yẹn ṣá àwọn ọmọ gẹ́ọ̀ mílíkà yẹn wà lọ bá kẹ́ni yìí wọ́n ti fún information wọ́n wà lọ bá tẹ̀kù yìí pé wọ́n fẹ́ ju alágbó ẹ̀ lọ rárá. bàbá
tètè wá nǹkan ṣe nǹkan tó wà lọ́wọ́ ẹ tètè wá nǹkan ṣe sí o. báwo ni wọ́n ṣe mọ̀. bàbá àwọn boys tẹ̀kọ̀ yìí lọ fẹ́ mi lọ́wọ́ àwọn ọmọ iṣẹ́ lọ fún mi lọ́wọ́. wo tún ọ bí ọ̀rọ̀ àwọn yẹn apá máa ní a máa bínú tó lásán gbàgbé a máa tú sí wọn lára èmi ò kó wọn jẹ ẹ̀yìn lẹ́yìn náà wọn àwọn yẹn kẹ ìsọ̀rọ̀ kẹrin táwọn jẹ bẹ́ẹ̀ ṣé bíyà ẹ̀dá ìwájú àwọn. bá àgbàlagbà olúwa mi ọjọ́ tá a dá fún àwọn pípọ̀ rẹ̀ ó ti pé ó ti sú èmi ó yẹ káwọn ti jẹlẹ̀ ó yẹ kán ti jẹlẹ̀. èmi ni Ṣẹ́gun Bọ́lá ẹnìkan ṣoṣo tó ń pè ní jọ̀ọ́mọ̀. ilé máa ń pa. èmi àbáná èmi àbáwọn èmi ni mo ní Badia. Ọlọ́run ìjọba àfilẹ̀. èmi ni mo ní Ìjọra kò ní da fún Tẹ́kọ̀yé ọlọ́sọ fún Tẹ́kọ̀yé pé tó bá rí àwọn alágbó ẹ̀ kó má jẹ́ ká wọlé instrument Tẹ́kọ̀yé kọ́kọ́ máa lò èmi tí mo rà fún re Tẹ́kọ̀yé lè ra wa àkọlẹ̀ ò ní wọnú àgbo òun èmi Ṣẹ́gun Bọ́lá mo ò ní wọnú àgbo Tẹ́kọ̀yé ó dàtọ́lẹ́ gbọ́ a máa lọ ságbo Tẹ́kọ̀yé a ní fẹ́rẹ́ fún akíwá confam èmi ni Ṣẹ́gun Bọ́lá jẹ́ ń gbàgbé ni inú Bọ́lá mo ti jẹ inú Bọ́lá mo ti mu inú Bọ́lá mo dàgbà sí. wòlá wòlá lànà wòlá wòlá lànà. kò ní bẹ́tà fún ọmọ ká. ẹ̀jẹ̀ wà lọ́dún. ó sáré o. kẹwàá tẹ̀mí jọ. kẹwàá rẹ̀ dàdú. ẹbí aláyọ̀ tí bá mú ẹ máa bẹ́ kélékèlé sí i ó ń bí ẹ látàrí òun ṣe bí olórí burúkú ṣé ìlú wà lọ́wọ́ ẹ̀dá. ọjà ṣé ni. ọjà kí ni. jẹ́wọ́ jàrá fún olórí burúkú ni ẹ wo a máa pa ẹ lẹ́yìn. ọdún iṣẹ́ ìdá mi mọ̀ mọ́ èmi tó máa ń pọ̀ sí i ládùúgbò. èmi ò dọ́lé mọ̀ èmi ò mọ̀ wáṣà mi ì dọ́lé mọ̀. ṣùgbọ́n fẹ́ mọ̀ sọ fún ẹ lẹ́rọ. wà á di inspector bẹ́ẹ̀ tó dé. inspector bá dé bí ẹ ilẹ̀ olóògùn ẹ̀ lélẹ̀. orí bàbá. ó máa lọ jáṣẹ́ ni wọ́n aláyé lọ́rùn lórí ìtọ̀gbàdà máa ní. orí ìtọ̀gbàdà orí ìtàjára. ìgbọ́dá bí jẹ. bàbá ilé yìí kí ló kó ẹ náà bọ̀bọ̀ náà ayé ẹ̀jẹ̀ máa bàjẹ́ ni wá kí ni mo kìlọ̀ fún ẹ mi ò sọ fún ẹ pé nínú Ìjọ́ra àti Bádíà yìí wọn ò gbọdọ̀ gbọ́ kankan nípa ẹ̀mọ́ pé wọ́n jẹ́jẹ́ wọ́n já fọ́ọ̀n tí n bá gbọ́ pé máa mú ẹ lẹ́nu ìwọ ló lọ jalè mi. àlàyé mi ò ṣe bẹ́ẹ̀ mọ́ ṣọ́ọ̀ṣì lẹ́ni bóyá láṣí lọ́la ni ẹ béèrè mi lọ́wọ́ sáfúnlé pólì gbogbo èkó ó mọ̀ pé mi ò ṣe bẹ́ẹ̀. ayé ẹ máa bàjẹ́ àwọn tó ń darúkọ ẹjọ́ lè dàbọ̀ lórí burúkú lélẹ̀ ó ṣí eré. ó dà tó bá tún rú yín lójú ẹ dọ́dọ̀ gàdé kù máa gbogbo olùpẹ̀jù Ọlọ́run dé ní àní àṣàrà Ọlọ́run. Ọlọ́run ní já ẹ̀sìn Ọlọ́run ní já ẹ̀sìn ṣọlá àwọn tó ń ka ẹni rẹ yìí wọ́n ṣọlá burúkú lélẹ̀ yìí. máa mo lè ṣàbílẹ̀ dàgbàsókè. dídá jẹ́ àwọn ọ̀bẹ̀sọ̀ ìwọ dúró lórí ẹyin ṣá. ojú mi sọ fún mi pé ìwọ kọ́ ló ń ṣe yìí. èmi Ọlọ́run bá gbọ́ mo ṣe bẹ́ẹ̀ mọ́ bọ̀bọ̀ láwọn ní oúnjẹ alẹ́ Ọlọ́run bá gbọ́ ó ti sá mi òun rẹ̀ wọ́n ti sàpá mi Ọlọ́run mo ṣe bẹ́ẹ̀ mọ́ òun rẹ̀ bàbá Ọlọ́run aláyé. o lè lánàá wọ yìí. Ọlọ́run ẹ̀dẹ̀ náà sá mi mo ṣe bẹ́ẹ̀ sẹ́yìn. àbájẹ́ bẹ́ẹ̀ bàbá. Ọlọ́run. síbẹ̀ gbọ́ nǹkan tó sọ ó sọ pé nǹkan ló ń jà ṣe nù àbí ṣèbí bẹ́ẹ̀ ni àbí. Ọlọ́run ìsìlẹ́tọ̀. ẹ ṣe o inspector Kenny bọ́n ṣe ròyìn ni mo ṣe bá yẹn wo mo dúpẹ́ bàbá tó àlè ẹ ṣe gan ni. orí màá jẹ́ kó yẹ pé ìgbẹ̀yìn olè jíjà ìwú ni ẹ wo bí mo fẹ́ sáré dé mítìn kan sìn èmi àti Sàmì Bádíà
tá a bá máa fi dé ẹ rí i pé ẹ ti dé kẹ̀dẹ̀ ti tọ́ṣù ẹ̀. ẹ dé. Always. Ọ̀rọ̀ ló ń bí ẹjẹ́ jẹ́. Mo sọ pé mi máa ṣá ẹ̀ pa. Ọ̀rọ̀ ló ń bí ẹjẹ́ jẹ́. Sobola, bàbá àgbà, Ọlọ́run bàbá mo gbé fún ẹ after you na you. Ọlọ́run ó ti ṣẹlẹ̀ o. Bọ̀bọ̀ náà mọ̀ ni ló fọ́ stamp lójú kí ló ṣẹlẹ̀. Ẹ níbi ní fún pé jẹ́jẹ́ mo wà lórí tàtà máa wà yẹn sẹ́ ẹ máa sí tọ́yì. Ó dà mo yẹ rí kọ́sítọ̀mì kan nìyẹn ṣáàmù bí mo yẹ máa ń ṣe mo yẹ la kọ́sítọ̀mì yẹn mọ́lẹ̀ nìyẹn o. Mo ti lọ tán o. Ọlọ́run àwọn olórí burúkú àwọn ìspẹ̀tọ̀ kẹ́ni yẹn wọ́n yẹ lé mi pa nìyẹn wọ́n yẹ ká mi mọ́kọ́ náà nìyẹn. Ìspẹ̀tọ̀ kẹ́ni fúnra rẹ̀ bóyá show face nìyẹn sẹ́ sódà ibi tẹ́lẹ̀ máa ti show face sẹ́ ó grip mi ni ó là mí mọ́lẹ̀ ni mo yẹ pọ́dán yẹn lẹ́nìyẹn o. Ọlọ́run wọ́n ṣe kíní yẹn fún mi gan sẹ́. Ó là ṣó ti rí ìwọ ló ń fà o òótọ́ ni ìwọ ló ń fà bọ́ ẹ̀ táwọn jẹ́ bẹ́ẹ̀ kẹ́nìkẹ́ níbo gbàgbé wọn ló ń fà á máa pàgbẹ́ yìí ni. Bàbá ẹ wá yẹn ní kọ́kọ́ o ó sì sọ pé tóun bá fi lè mọ́ mo lè kọ́ ní Jordan yẹn báyìí Ọlọ́run ó máa pa ni gbogbo oríta mẹ́ta ogún Jordan ló máa górí ẹ̀sìn Ọlọ́run. padà ń bẹ̀ níbo àwọn ta ló máa padà nù níbo níjọra ìṣá dá padà kò sẹ́ni bá gbóúnjẹ lẹ́nu àwa ń jọra yìí tó ya wèrè ni. Bàbá ẹ sọ̀rọ̀. Ṣèdọ̀ bá mi yígbó. Olúwa mi. Kí ni tí mo yẹn sìn? Ṣáàtì rí sìn? Ẹ ṣáàtì rí mo yẹn lọ. Kò sí wàhálà. Kò sí wàhálà. Wá àtàbándé ìlákọjú tí mo ní òpè fún mi kọ màmá mo ti pè é ó yẹ kó tó pé kí ìdèbí ìbàrẹ̀ yóò kó ti máa bọ̀. ẹ wo ẹ má jà pẹ́ bí ìrà tí ń pẹ́ púpọ̀ ẹ má jà lẹ́ máa pẹ́ lẹ́pẹ́ o. No boy. Àlàyé kí ló ṣẹlẹ̀ bá wa ti pẹ́ jù bí báyìí náà. Ọmọ ìyá mi Anna wash ló ń sọ mo ṣì ń yàtọ̀ sóṣòdì kọ́ máa lọ wẹ̀wòdì mo fẹ́ kọ́ já mi bọ́lẹ̀ ń pàǹtì ó yẹ mo gbọ́dọ̀ wash gan. Àlàyé kẹrù wà. Ọmọ kò ní bàjẹ́ ẹrù tí mo fẹ́ kó fún yín ẹ jọ̀ọ́ tó Ọlọ́run bó jẹ́ lè tàwa tẹ́ bá dé àbọ̀wọ́ òró yẹ yín ẹ kàn kábà mi má dá yín nù. Ẹ̀yin wo nù. Ẹ kálẹ́ o. A kò sáré fẹ́ ṣe mítìn ráńpẹ́ bí ni. Lákòókò yìí ẹ wo okùn ọmọ ẹni ọwọ́ òun ló dífá fún wọ́tanu ṣe rí àdúgbò wa yìí àdúgbò tó léwu gidigidi ni n ò sì fẹ́ nǹkan kan tó lè fa aburú fún yín torí ẹ̀ ló jẹ́ kí n jáde sí yín ṣe rí àdúgbò tẹ́ ẹ wá yìí àwọn fìjìláńtẹ́ wọ́n wà ládùúgbò wa ẹ̀ dáadáa torí pé nǹkan sọnù ládùúgbò wa tọ́pọ̀tọ́pọ̀ so gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe ẹ tètè ṣe pàápàá torí wọn ò fi aburú fún yín kò jù bá ń lọ. ọ̀dà ẹ mọ́ ṣàfihàn o. Second good day. Ọ̀gbẹ́ni inspector ó sọ fún ẹ mo sọ fẹ́ wágbò mi tó tàdí mẹ́yìn agbára ló lọ mú wa àwọn agbára yẹn rèé o. Ọ́físà kẹ́rì ìjọba òkè ìgara ogun ẹ wá àwọn ilé wọn kéré gan ibo ẹ bá lọ ṣọ̀bọ̀ bí omi adágún irú yẹn tá a sọ gan bí aláya yín rẹ ó dàbẹ́ ṣe wáyé kan wọn ń gara bẹ́ẹ̀ fẹ́yìn lẹ kan àkún mi. Olóyè bó bá bẹ́ẹ̀ wọ́n mọ̀ bẹ̀ ọ́. Èmi ni Ṣẹ́gun Bọ́lá ẹnìkan ṣoṣo tó ń pè ní jọmọ inú bọ́là mo ti jẹ inú bọ́là mo ti mu inú bọ́là ni mo dàgbà sí èní àbánà àwọn àbíwọ ẹran àbí
àbẹ́yàn wò mí dáadáa èmi ni mo ní Badia. ṣẹ̀ṣẹ̀ yẹn. filẹ̀ máa ń pass ma. èèyàn mélòó mo ti pa ní ọdún yìí. 92. ṣèdọ́mọ Ògúnmádé. báwọn tí ẹ ṣe jẹ́. ìwà tó bá pé 93 ìbọn mẹ́wàá. wo dáadáa o ojú àánú ti fọ́ ojú kan ò ní pẹ́ fọ́ kò sójú rárá o. ìwà mẹ́wàá wà àti pẹ́jù jáde. Ya, ẹ tún ìbọn. wọ́n mi tó bá mú àyíníke èmi gan mú àyíní padà fún yìí. ẹ ká kú ní nǹkan tó wà lọ́wọ́ yìí. fún náà ẹjọ ẹjọ lọ́wọ́ ẹbí ìbámu ẹjọ ọ̀yá Ògúnmádé. Sobola bá jẹ́ pé alágbára ni tó tán ẹ kò ní ìfún owó ẹ̀ tí wọn lè tẹ̀lé àwọn tó wà ní. ìbọn. láti Ijora Badia. láti Badia tó fi dé Mushi. ara àwọn girls ní ríkà yẹn rí. ẹ wá ṣẹlẹ̀ kíyàn ni ẹ sọ fún mi ṣé ẹ rí wa ni. olùkọ́ jáwé ní ìṣá tó bẹ́ẹ̀ gbọ́ àbẹ́tẹ̀ta wa làwọn á gbọ́ ayé olè nígbà wọn ṣàyè wa mo lọ ti jáwọ́ tó lókun lọ. ṣé gbogbo ẹni ẹsán jọ sọ́njájọ́ kó mọ ẹni kí ló ń ṣe ẹ̀ yálà ìyá yín múlẹ́kálà wà béèrè gbé jáde. láti Mushi dé ìsàlẹ̀ Èkó. ọ̀gbẹ́ni ṣó fẹ́ gbọ́ iṣẹ́ lẹ́yìn yàtọ̀ sí ṣọ́ ẹlẹ́kì o mo yí ẹ gbọ́ ṣé mo jọmọ bọ̀ láti Agodi àbí mo jọmọ Siana tó ló ń fọwọ́n lẹ̀ fún mi ṣé fẹ́ gbọ́ gbogbo ọlájọ́ mi jọra o èyí kò lè wá fọwọ́ lálẹ̀ fún wa tó mi ò forí rìn wọ̀ bí kò yí ẹ nísìn ọ̀gbẹ́ni bá èmi ò rí ẹ o bóyá wọ́n jẹ́ Ṣẹ́gun Bọ́lá kan mi ò gbọ́ kó yẹ ẹ̀jẹ̀ ṣó fẹ́ gbọ́ mi tó bá ṣe bó ṣe wù ẹ́ bí bàgẹ́ mi kọ́ máa yẹ kó mọ̀ pé èmi kọ́ mo dúró gan mo wà lórí ìgara Káàbà ni tó bá rí ìwọ̀ kan oníbọ̀ ó yẹ kó mọ̀ náà ó dáa tó bá jí mi tó bá wọlé èmi ò ní bọ́ọ̀gù mọ́. wọ́n tani ẹ̀gàn ìbọn tí wọ́n gàn tani ẹ̀. tájú fọ gani ojú dùn ẹ̀ tó bá gáwọ́ rẹ̀ jọ̀gọ́ ojú ẹ̀ wọ́n ṣe fẹ́ gbọ́ mi kúndú dọ́là ló ń kí o ó fọ́n ni. ìwọ ló lanu pé Ṣẹ́gun Bọ́lá èmi àbáná èmi àbáwọn. ó fọ́n ni èmi wà ní àwọn tó máa bẹ̀rù ẹni ìwọ ọgọ́ máa ń bá sọ̀rọ̀. Yes, yes. O fẹ́ pariwo lé tó bá ń gbà kó bá dàbá kò ní jẹ́ tiẹ̀ o ṣùgbọ́n mi ṣòro lórí burúkú tí mo pa yìí ẹnu ẹ̀ ló kó ba ẹ̀ ikú tó pa amúdàyà lábà òun náà ló pọ̀ náà ṣùgbọ́n mi
ṣẹ̀ṣẹ̀ yẹn. Bọ́là. Fún ẹsẹ̀. Sì bá tún gbóhùn ẹ̀. O fẹ́ kí múrí ẹ lọ́lé. O fẹ́ kí múrí ẹ lọ́lé. Ẹ gbọ́ mi dáadáa. Torí tí yàláyà yín tẹ́ ń pè Múlíká. Àtọ̀kù ẹ̀ tẹ́ ń pè ní Inspector Kenny tí ò ń ṣọlọ́pàá tí ò ní police station. Táyà ẹ̀ máa bàjẹ́. Tó bá dé, sọ fún ẹ pé mi ṣẹ́gun Bọ́lá àtàwọn tèmi lápá wèrè yìí. Ládà ẹ̀ fún ẹ lẹ́sẹ̀. Wàláhì tó bá jíṣẹ́ máa padà láàárọ̀ là máa pa ẹ́. Ṣé o gbà mí? Màá jíṣẹ́. Kò tún wá sọ fún ẹ pé mò ń wá wọn kiri. Kò tí ì end. Ayẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o. Màá jíṣẹ́. Ó ṣàtúntọ̀. Màá jíṣẹ́. Máa bá a máa ní. Màá jíṣẹ́. Ọkùnrin Màá jíṣẹ́. Ọ̀bí àyíká ọ̀bẹ́. Ta ló ń jọ máa kú warapa níwájú ọmọ akú yẹyọ? Àwọn tó ń jáwé ọ̀pọ̀tọ́ fẹnu má bẹ̀rù ìjà ejò. Wọ́n jáwé ìdínú wọn pẹ̀lú ìjà ojú. Wọ́n ń gbóyàn wojú ẹkùn láì bẹ̀rù ìjà ẹkùn. Àkèrè wọn ẹsẹ̀ kan kúkú ló máa fi jó. Wọ́n sọ kò sọjà fífọ́ra lè ra wọn gangan lórí. Wo Kenny, o ti máa ń sọ tipẹ́tipẹ́ o. Àmọ́ eléyìí mo ò ní gbà. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Mi ò ní gbà o. Múlíká máa jà lọ́tẹ̀ ìṣá ni. Màá gbẹ̀sán lẹ́tọ̀ ìṣá ni mi ò ní gbà rárá. Kú ni dọ́là. Ọmọ lójú owó kò jọ. Ẹ̀wà wọ́n fọ́ lẹ́sẹ̀. Owó ni máa dọ̀sí. Owó ni kì í má jà kí gbà bẹ́ẹ̀. Kí gbà kí bomi sí. Kò jọ. Mo máa jà ni. Àwọn òde ní sùúrù náà. Má jẹ́ ká ṣe bí ọmọ òtí náà. Nǹkan tó ṣẹlẹ̀ ẹ̀rọ nìkan kọ́ ló ṣẹlẹ̀ sí náà. Mo sọ fún ẹ lórí àgbo. Mo sọ fún ẹ pé wọ́n ti pa àwọn ọmọ àpáta. Ẹ̀kẹ́ ni ó wù kó máa lose àwọn ọmọ sí ẹ̀yìn. Àwọn ọmọ tèmi wọ́n ṣe kókó sí mi. Ṣọ́sì yẹ ó wù kó lose wọn ni. Fífi sílẹ̀ ṣí nílẹ̀ mo fẹ́ jà. Má bàa mi sọ anything. Mo fẹ́ jà. Bẹ́ẹ̀ni. Múlíká, before anything, jẹ́ ká dọ́dọ̀ DPO báyìí. Ká tó mọ̀ kọ́ta máa ṣe. Okay, o tún máa gbé mi múra nìyẹn o. DPO sùúrù ti dé nìyẹn o. Àwa débẹ̀ tán wọ́n ní ẹmọ mi sí ẹ gbàgbé ẹ má jà mọ́. Irọ́ ni o. But Múlíká rí sí nǹkan tí mo ń sọ náà. Alábọ̀rọ̀ ò jẹ́ tàbí ọmọ ọ̀lẹ́. Ká máa ṣọ́ra. Ọ̀rọ̀ tó wà ní àwọn padà jẹ̀bi. Jẹ́ ká report. After yẹn nǹkan tá máa ṣe Ọlọ́run àkọ́wà. Ká lọ bá DPO. Yes. DPO àbí? Yes. Okay, gbogbo ọgbọ́n ẹni mo mọ̀ ní ṣọ́ ń bẹ̀. Okay. Ẹ wo DPO ọ̀rọ̀ yìí dàbí ọ̀rọ̀ Ọlọ́run ni kò kì í yá bọ̀rọ̀ ṣé bí mi ṣe wà eruku ti pọ̀ níta wọ́n pa ọmọ mi wọ́n fọ́ wọn lẹ́sẹ̀ ẹ wọ́n ní ká máa sọ̀rọ̀ àìrọ̀ o ẹgbẹ́ àtàwọn ẹ̀wọ̀n lè mo fẹ́ take action bí mo ṣe wà yìí ni ẹ má pẹ̀ tuntun nínú rárá. Múlíká. You see, tó o bá pariwo tó o sọ̀rọ̀ bínú ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ nítorí pé ọmọ tí wọ́n pa àti ní tí wọ́n fọ́ níbọn lẹ́sẹ̀ nọ́mbà 1 náà kì í ṣolè ẹ̀tọ́ òòlù náà lè jà fún bí àwọn ọlọ́pàá àmọ́ òfin ò máa fààyè gbà yín wípé kẹ́ ẹ fi òfin sí ọwọ́ ara yín ẹ lè revenge on your own you can't do it nítorí pé tẹ́ ẹ bá lẹ gbígbésẹ̀ ẹ ṣe nọ́mbà 1 ẹ̀mí tó tún máa ti bẹ̀ lọ ó tún lè pọ̀ nítorí àwọn olè tẹ́rì they are very very notorious àwa fúnra wa dẹ̀ mọ̀ wọ́n ṣọ́rọ̀ mi yé yín ẹ fi ètò àti mú wọn ẹ fi ilẹ̀ fún wa èmi dẹ̀ fi ń da yín lójú wípé láìpẹ́ láì jìnnà ọwọ́ wa máa tẹ̀ wọ́n. No you see ṣe mọ̀ pé ẹ sọ̀rọ̀ kan nísìnyí ẹ ní ẹ̀yin fúnra ara yín fẹ́ revenge ó mì wípé ipasẹ̀ tí a lè fi mú wọn ẹ̀yin náà mọ̀ nínú ẹ̀ it means wípé ẹ máa assist wa ṣẹ̀rí ìfọwọ́sowọ́pọ̀ tẹ́ ti ń fún wa látilẹ̀ tí ìrẹ́pọ̀ fi ń wà láàrin àwa àtẹ̀yìn oníkẹ́jẹ́ kó máa lọ Badia ò ní bàjẹ́ o Badia ò ní bàjẹ́ lọ́lá yín lọ́lá tiwa lọ́lá Ọlọ́run kò ní bàjẹ́ ṣẹ̀gbọ́ ẹ fọkàn balẹ̀
I need the cooperation yẹn la dẹ̀ ń fẹ́ ṣe gbọ́. ẹ ṣe gan ẹ sà gbogbo nǹkan tẹ́ bá sọ pátápátá ni mo ti bá Múlíkà sọ mo ṣe ń bínú nìyẹn mo jẹ́ kó yẹ pé ìkan náà ọmọ tèmi ìṣẹ́jú mi lọ sí pa mo dẹ̀ jẹ́ kó máa yẹ pé a ò lè dá òfin parọ́ ara wa àfi tá a bá dọ́dọ̀ àwọn ìjọba ní mo ṣe ní ká máa bọ̀ ń bí ẹ bá mi bẹ̀ ẹ bá mi pẹ̀tù sí nínú wípé kó ní sùúrù gbogbo nǹkan tẹ́ sọ àti gbèsè tẹ́ máa gbé kó jẹ́ ká ní sùúrù fún yín. bó ṣe rí nìyẹn Múlíkà fọkànbalẹ̀. ẹ wo tèmi ni pé action tẹ fẹ́ take kí n máa rí báyìí ní kíákíá ni mo fẹ́ rí o. Ọlọ́run á bẹ̀ ṣe bẹ́ẹ̀ Ọlọ́run á ṣe bẹ́ẹ̀ fọkànbalẹ̀ lórí eléyìí o èmi sọ fún ẹ pé o máa yá adé kíákíá. ẹ kéjì sá ẹ jọ torí Ọlọ́run ìrànlọ́wọ́ kan lè máa ṣe fún wa ṣe rí àwọn ọmọ wa wọ́n ti ń bá níta àwọn ọmọ mi àtàwọn ọmọ tiẹ̀ wọ́n dẹ̀ ń fún un sílẹ̀ gan wọn láwọn ò ní gbọ́ àwọn ò ní gbà ìsìn amọ̀ pé ìtara nǹkan tó ń ṣe wọ́n bọ̀ ẹnu wa lè máa kà wọ́n for now kẹ́ẹ̀kan sí ìrànlọ́wọ́ fún wa kẹ́ẹ̀tẹ̀lé wa déta kẹ́ẹ̀kan bá àdírẹ́sì wọn so wọ́n á lè gbọ́ sí ilẹ̀ nù ó tán. There's no problem about that ẹ jẹ́ ká lọ. Kí ló ṣẹlẹ̀ náà kẹgbọ́n nǹkan tó fẹ́ sọ. ṣe rí tẹ́ bá pariwo láti ìsìn dọ́là ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ a mọ̀ pé ẹ̀tọ́ yín lẹ̀ ń jà fún àmọ́ ọ̀rọ̀ tó wà lẹ́yìn kì í ṣọ̀rọ̀ ariwo rárá ṣe rí èmi pẹ̀lú àwọn olórí yín àti jókòó àti sọ̀rọ̀ a dẹ̀ ti strategize lórí bí a ṣe máa carry out operation láti mú àwọn arábí ṣùgbọ́n tẹ́ ẹ bá ń pariwo ó lè tó outlet for tiwa nítorí ìdí èyí ẹ jọ̀ọ́ mo fi Ọlọ́run bẹ̀ yín cooperation yín ni a need báyìí kí nǹkan tí a fẹ́ ṣe yìí kó lè yọrí sí rere ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mo mọ̀ pé ẹ̀tọ́ ìlú ẹ̀tọ́ yín lẹ̀ ń jà fún ẹ dẹ̀ ní right lábẹ́ òfin nítorí ẹ̀yin òṣèlè nítorí àwọn ẹlẹgbẹ́ yín tí wọ́n pa èèyàn ni wọ́n kì í ṣẹran nítorí ìdí èyí ẹ wò ó ojú gbogbo wa ló máa ṣe àwọn ẹni bí wọn wọ̀nyí àá fi imú wọn dánrin àá fi wọn jófin. gbàgbé níbi òdàlẹ̀ justice kìíní wo ló ń ṣe. ọmọ ṣe é mọ̀ ṣe é. bẹ́ẹ̀ ni ẹ fọkàn ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kó wà bẹ́ẹ̀. àwọn kọ̀ọ̀rọ̀ ẹjọ́ fẹ́ dìbò. ẹ má bínú ẹ jẹ́ kó wà bẹ́ẹ̀ ṣe rí mo feel fún yín bet mo fi ń dá yín lójú wípé justice will be done. Thank you very much. Thank you. What's the problem? Thank you. iṣẹ́ ọwọ́ bọ̀bọ̀ yìí la mi sẹ́yìn sùn ni kí la máa ṣe báyìí a máa snatch ẹ̀ náà ni àbí kí ló fíìmù. nǹkan tó ṣẹlẹ̀ ni pé style la fi la bọ̀bọ̀ yẹn mọ́lẹ̀ nìkan sí èyí tó ti yé yín tó ti yé èyí máa jẹ́ gangan ni èyí tó ti yé yín. ó pè mí ẹ ti understand. fine boy parí ni kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ o rántí ojú mi. Sẹ́kẹ̀ o ti mú wrong number olówó òdìbá kọ́ lélẹ̀ orí náà ni. má bínú yẹn wá ń jọra àwọn fojú jábẹ́ mo rò bíi pé má bínú àlàyé má bínú. aláyé filẹ̀ má bínú.
àbúrò là ń bí olówó kéèkì ó yàtọ̀ sí olówó ìgbà wọ́n ṣe. ẹ jọ̀wọ́ màmá ní ráìsì ẹ jọ̀wọ́ ẹ fún mi ní ráìsì ẹ fún mi lómi o ẹ fún mi lómi ẹ jọ̀wọ́ ẹ má jẹ́ káta sápá mi lórí ẹ jọ̀wọ́ torí Ọlọ́run mo fi bẹ̀ yín ọgbàna kò gbọ́dọ̀ kú ni mo sọ. ó ga àsùnwọ̀n ògbàna Ọlọ́run ọba ń gbọ́ kò sí wàhálà nípa níṣẹ́ sí bẹ́ẹ̀sì Sunday a máa jù fún wa Sunday school àbí kí ló rò. Ọlọ́run àlàyé ẹmọ kan tó ṣe ń yà mí lẹ́nu bó ṣe ń kọrin ẹmọ kan fọ́ sára níbi ohun eré tó kì í eré má tó ẹjú ti máa sí ọmọ pàṣẹ yájú ni. ó yà àwọn èlé kálá àjìbọ̀ tiwọn náà wàá ṣe nọ́mà. àlàyé ẹ̀yin gan mọ̀ pé mi kì í gbórí bí lẹ́yìn pàṣẹ àbò kí mi ní àwọn náà ní. àlàyé ló dárúkọ yẹn kò pé méjì ní gbogbo lẹ̀kílẹ̀. àlàyé ló hùn. ẹ dákun ẹ dábàá ẹ jọ̀wọ́ wọn ni mo fẹ́ fún yín gbogbo ẹ̀yin ìjọra gbogbo ẹ̀yin ọmọ ìjọra ẹ lẹ́sìn kẹ́ máa gbọ́ mi o tọ́wọ́ ìspẹ́tọ̀ kẹ́ni bá tó yín tọ́ bá lọ mú yín pẹ́ wọ́n bójú yín jẹ́ náà ní Àlàbí ó bá kan ìspẹ́tọ̀ kẹ́ni bọ́ọ̀tẹ̀ tẹ́ bá lọ bọ́rọ̀ inú aláìwòfẹ́ kéèyàn máa jáde kó máa parọ́. ó sáré bá mo lè. tọ́ba náà mú ẹ làbáìtà kúnlẹ̀ bá sọ ẹni àti sẹ́ǹtì ìkúnlẹ̀ o ìspẹ́tọ̀ kẹ́ni ló mú ọ nígboro. ìspẹ́tọ̀ kẹ́ni ẹ̀ẹ́dẹ́gbẹ́ níbẹ̀ ìspẹ́tọ̀ kẹ́ni o nígbà tí sọ kó máa pè ní ìspẹ́tọ̀ kẹ́ni o yẹ ìspẹ́tọ̀ kẹ́ni láti ìjọba o títí lórí ilé o kánú gbogbo gúnlẹ̀ o ẹsẹ̀ gúnlẹ̀ bá sọ ìspẹ́tọ̀ kẹ́ni o ló ń kí wọn ìspẹ́tọ̀ kẹ́ni o àkàbúlé káde bí ìspẹ́tọ̀ kẹ́ni o gúnlẹ̀ o oyè ẹlẹ́rẹ̀ lẹ́nu gan ó ti mọ̀ yọjú. ẹ jọ. ìwọ tó mọ Tinubu rí tó mọ Básanjọ́ rí. ẹ jọ ta ló wà lórí ìlà. ẹ ọmọ ilẹ̀ níbo ìjọ ọ̀rọ̀ ẹ̀ ok church tó wà ní ìjọba náà àbí wọ́n ti gbé ọ̀rọ̀ pẹ̀lú pásítọ̀ ọ̀nàmúlẹ́gbà ok amukoko tó já sọ́nà lábà ok báwọn bẹ́ẹ̀ sì ẹ fẹ́ ọkọ̀ balẹ̀ àwọn bọ́ọ̀ àwọn bọ́ọ̀. balawa ó dẹ̀ kọ́ àwọn bọ́ọ̀ yìí wọ́n ti lọ strike níjọ olóye. wọ́n jẹ́ kí n gbọ́ sí pé inú ìjọ olóye church tó wà ń bẹ̀ yẹn wọ́n náà ti gbó lọ wọ́n lè gbé pásọ̀ lọ. ẹlẹ́yìn má jẹ́ ká dúró ẹlẹ́yìn má jẹ́ ká dúró ẹ jẹ́ ká gbalábà ọ̀rọ̀ bí ká gbalábà ọ̀rọ̀ ká mú ọmọ kọ́kà ọmọ bá wọn kọ́kà ọmọ bá wọn kọ́kà. àgbà yóò yà move. ọmọ bá wọn kọ́kà gbẹ́gbẹ́ kọ́. ọlọ́run bá ti dìde mẹ́rin payọ̀ nìyẹn ẹ̀ tó bá ti ṣẹlẹ̀ náà nìyẹn o. ọlọ́run àwọn bọ́ọ̀sì nǹkan bàbá wọn ní bẹ́ẹ̀sì náà. ó máa lọ sí bẹ́ẹ̀sì sí wàá jẹ́ kí o gba àwọn bẹ́ẹ̀sì mọ̀ wàá jẹ́ kí ọmọ yìí pé instrument everything kọ́kọ́ kọ́ tẹ̀lé. bàbá kò sí wèrè ó ti yárò ní ó ti yárò nìyẹn. ọgbàdà wọn ni kò mú ọgbàdà ìṣọ́ká kọ́ lọ. àwọn bọ́ọ̀sì ògbọ́dọ̀ náà. ọgbọ́dọ̀ náà. ọtọ tẹbi kọkà ẹ nígbà fúnladé yẹn láì tèmi wọn. bàbá kí ló máa ṣe báyìí. ó dáa ní ibi tó fẹ́ gbà wọ́n fẹ́ dógò wọ́n ti fẹ́ dógò kan wọ́n gbọ́dọ̀ lọ́wọ́. ẹgbẹ́ ọgbà náà ń pẹ́. Let's go. Move, brother. báwo ẹ ṣe. tí mi bá dọ́gbẹ́ tí mo dá ẹ̀ kí n disappear kó lára yín àwọn bí máa lọ mú wa lọ́wọ́ ẹ mọ gbọ́dọ̀ fẹ́ dá ni ibi tá a rò pọ́n fẹ́ gbà yẹn ibẹ̀ kọ́ lọ́ fẹ́ gbà tó bá yẹ pé mi ò dọ́gbọ́n yẹn express tó bá gbà á lè rí wọn mú ìdí nìyẹn tí mo fi cross wọn mọ́lẹ̀ kí tó mú wọn balẹ̀ now àwọn méjèèjì wọ́n ti dòkú àwọn eléyìí kò sí iye kankan lára wọn mọ́ ọgbàrá nǹkan bàbá olú drive ó ń bọ̀ lọ́nà ó ń bọ̀ ó yà pé kó ọgbọ́n tó wọ̀ kó wá kó àwọn òkú méjèèjì àtàwọn arìnrìn méjèèjì. ó ní sẹ́sẹ̀ yá òyà tá fẹ́ẹ̀sì gbogbo pásọ̀ yìí. ẹ lọ́gàdà. máa bọ̀ straight bá a ṣe fẹ́ bá a ṣe ń bọ̀ ẹ bá a ṣe fẹ́ sí yẹn máa bọ̀ down ọwọ́ ti tẹ̀ wọ́n ìsájọ́ ti mú wọn mọ́lẹ̀ ẹ máa bọ̀. Mulika Ijora àlefèrègbà wọn ní kò lè ṣílẹ̀kùn ẹni tó ní kọ́kọ́rọ́. ọjọ́ gbogbo ní tó le ọjọ́ kan ní tó lóhùn ṣe rí bọ́wọ́ pálábá yín ṣe ségi báyìí ṣíọ
tó bá ti di àárọ̀ ọ̀la ẹ lọ sílé ẹjọ́ ẹ lọ máa fi mú dọ̀rin wọn ti ṣe nípa yín wọn máa pa yín gbẹ̀yìn animals. Officer, take them out. Àwọn animals. Move, my friend. Take them out. Àwọn ẹranko. Pastor, ẹ jẹ́ ká dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló máa ń ṣẹlẹ̀ nígbà mi tí ó kì í yé àwa ẹ̀dá lẹ́tọ́ yé Ọlọ́run. Ẹ wá wò ó nísìnyí. Àti di wípé àwọn animals yẹn wọ́n wọ inú ilé Ọlọ́run yìí wọ́n gbé owó lọ́wọ́ òfìfì tẹ̀ wọ́n báyìí abẹ́rẹ́ iṣẹ́ ni. Gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan first thing tomorrow morning à ń gbé wọn lọ sílé ẹjọ́ and then owó tí wọ́n gbé àti rí gbà lọ́wọ́ wọn tí iná tá a fi arrest wọn but à ní lè gbé fún yín yes torí pé tá a bá dé court owó yẹn ló máa jẹ́ exhibit àbí ẹ mọ̀ pé tí adájọ́ tá a bá sọ fún adájọ́ pé àmú olè nǹkan tó jí asábọ̀dọ̀ gbé sílẹ̀ kádájọ́ rí i pé lóòótọ́ ló jalè so tí wọ́n bá dájọ́ fún wọn tán tí wọ́n lọ ibi tán ní lọ owó yín àtẹ̀ lọ́wọ́ ẹ ṣeun gan ni and Kẹ́hìndé mo ń láti dúpẹ́ púpọ̀ gidigidi lọ́wọ́ ẹ because you see sórí ọ̀pọ̀lọpọ̀ àwọn aráàlú wọn ò mọ iṣẹ́ takuntakun tí ìwọ àtàwọn ẹlẹgbẹ́ ń ṣe ní Badia tí ẹ fi ń ran àwọn ọlọ́pàá lọ́wọ́ àwa appreciate yín o I appreciate yín greatly mo dẹ̀ fẹ́ kẹ́ continue gbogbo ibi tí ẹ bá ti nílò ìrànlọ́wọ́ wa èmi á máa ṣe fún yín see thank you very much and lastly kí o lè fi mọ̀ yí pé I really appreciate yín lóòótọ́ ìwọ àti àwọn tí mo máa ń bá sọ̀rọ̀ tí ó bá ti di pé ọ̀rọ̀ ṣẹlẹ̀ tẹ́ máa ń rí mi mo ti send orúkọ yín lọ sí headquarters wa and police force will appreciate you so láìpẹ́ láì jìnnà ẹ máa rọ́wọ́ wa God bless you thank you very much. Láfikún kò fẹ́ wádìí bóyá chain tí mo wá fún yín yẹn. Àwọn guys náà ló ṣiṣẹ́ yẹn tó ń pa bọ̀bọ̀ kan nígbà chain lọ́wọ́. Mo fẹ́ béèrè bóyá àwọn parents bọ̀bọ̀ yẹn ti wá fún chain àbí fún any report kankan pa. Unfortunately no àti rí wọn in fact ṣé nìyẹn ni bó o ṣe fún mi láti gbà yẹn wọn ò tí wá mo ṣe retí wọn àmọ́ mo fẹ́ fi dẹ́ lójú pé tí wọ́n bá tiẹ̀ wá kí n tó hand it over to them máa ké sí ẹ. Thank you very much. Ẹ ṣeun pastor. Thank you very much. Thank you sir. Sherry, I pàdé ní court lọ́la, but before then I would like to share a short prayer with you. Sherry, in Jesus' mighty name, you will be elevated beyond this seat tier wide. Amen. 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 Thank you, sir. I appreciate you too much. Ijora Badia. Láti Badia tó fi dé Mushin o. Fìrìgbọ́n màmá ṣílẹ̀kùn. Ẹni tó ní kọ́kọ́rọ́ tó tún fipá ṣílẹ̀kùn. Ẹ̀gbọ́n mi ìyá yín lẹ wà tá ti ń wáyín káàkiri àgbàlá látàárọ̀ kódà ìyá mi pé yín lórí fóònù ẹ̀gbẹ́ kọ àti pé àti kí ló ṣe yín tẹ̀ ń ké. Kẹ́ni ni. Ṣé Kẹ́ni? Láti bí oṣù kan sẹ́yìn sí inú mi ò dùn. Kí ló ṣe yín tí mi yóò dùn sí i? Kí ló ṣe yín? Lágọ̀ mi ṣe bẹ̀rẹ̀ sí ń dún nìyẹn, mo wá rí pé Kẹ́ni ló gbé. Wọ́n á ní kí n sáré pọ́tà kí wọ́n gbé aago ẹ̀. Níṣẹ́
ṣe ní kéde sọ fún mi pé kí wọ́n kọ́ mi síwájú ẹ̀wọ̀n ò ti lẹ́ni tó ń fẹ́. Kí ló sọ pé ẹ ṣe? Mo ní kókó fún kẹ́ni mi ṣe kókó ẹ̀wọ̀n mo ti fẹ́ bẹ̀rẹ̀. Ṣé àǹtí mi ìwà burúkú ni bọ̀dá Kẹ́ni wò láti yọ ọdún yìí tẹ́ fi ń bá fẹ̀yìn bọ̀ ó wá dì sí ìbọ̀dá Kẹ́ni wá láwọn ò fẹ̀yìn mọ́ àti pé ẹdún náà àǹtí mi ṣé ẹ ti sọ fún ìyá mi. Mi ò mọ ẹgbẹ́ sọ fún ìyá mi. Lọ́rọ̀ kúrò wò lè wá ń sọ ìyá àǹtí mi ẹ ṣe ni mo bẹ́ẹ̀ má sọ fún ìyá mi. Ẹ dákun ẹ já wọlé ká lọ sọ fún wọn dàrẹ́ ẹ má sunkún wọn àǹtí mi. Ẹ má sunkún wọn ẹ dìde ẹ pẹ̀lẹ́ a ní ẹ dìde ká lọ sọ fún ìyá mi. ìyàwó ẹ wàhálà kékeré kan wà o wọ́n pè mí láti ìlú ìsìn wọ́n jẹ́ kó yé mi pé ara màmá ìsìpẹ̀tọ̀ ìyá ó dẹ̀ lè díẹ̀ Ọlọ́run kí ló ṣe máa mẹ́? yé mi o wọ́n jẹ́ kí n mọ̀ gan ká pé ilẹ̀ òṣù yìí lálẹ́ mú láti máa bọ̀ èmi mo sọ fún wọn pé màá dọ́dọ̀ wọn láàárọ̀ la. kẹ́lẹ́ irú àwọn dáálọ́gù nìyẹn irú ọ̀rọ̀ wo nìyẹn pé wà á débẹ̀ lọ́la àbámadé bẹ̀ lọ́la mo ti ń sọ pé yẹ kí n ti rí màá bẹ̀ lásìjọ ìnáwó ti ń pẹ́ jù kí ló ṣẹlẹ̀ wo ọmọ ayé sọ fún àwọn ẹ̀rọ pé màmá yóò sinmi lọ́la Mr and Mrs náà ń bá lọ. sí wàhálà màmá ẹ̀ kọ́tẹ́ bá ti sọ náà ni sí wàhálà. dìde ṣáà bá bẹ́ẹ̀ tẹ́ jù. má bínú màmá ẹ̀. àwọn fúlàní máa kú lọ fúlàní kú lọ kó jẹ́ kí n mọ̀ fún ọ ìtì máa ṣe é. orí mi ti ẹ̀ ń tẹ̀lé lọ́wọ́lọ́wọ́ ìbéyà ká sọ ogun yẹn. èjìrẹ́ òyìnlá ọba ọmọ wíníwíní lójú orogún èjìwọ̀rọ̀ lójú èmi ìyẹ́ ìbábí ìbáyọ̀ ọmọ kọlé aláṣọ kò fẹsẹ̀ méjèèjì bẹ́ẹ̀lì alákìsà ọ̀sọ́lé alákìsà ló nígbà aṣọ bú mi kí n bẹ́ẹ̀rẹ̀ lé kì mí kí n padà lẹ́yìn yẹn ọkọ mi pẹ̀lẹ́. ọmọ Kẹ́hìndé ṣé bí wọ́n là ń bá sọ̀rọ̀ látàárọ̀ yóò sí wa ojú lọ̀rọ̀ wa. àǹtí Folúkẹ́ nǹkan tẹ́ ẹ̀ lọ́ra ń fà yìí ẹ bá mọ́mí sọ̀rọ̀ o nǹkan tó máa lágbára gidi gan ni o ẹ stop ẹ o ok mo yọjú sí yín o mo ń gbọ́ nǹkan tẹ́ ẹ̀ sọ. ẹ̀gbọ́n mi kí ló dé tó ṣe mú yín lórílẹ̀ yọrí bọ́rọ̀ tó ń bá yín sọ tẹ̀ sọ yìí pé rọ́ tẹ́ bá mọ ìtìjú tí ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí tó ti kó bá ìdílé tiwa tó dẹ̀ pẹ̀lú ẹ̀yin náà ẹ̀ ní sọ nǹkan tẹ́ ń sọ yìí kí ló dé kí ló kù kí lẹ fẹ́ gbà ìfẹ́ àti kékeré ni ìfẹ́ ẹ̀yin pẹ̀lú Olúrántí náà sọ wá wá dìísìn ẹ máa ní kí Olúrántí kó ṣẹ̀ṣẹ̀ wá bíi tiẹ̀ gbà báwo ni kí tiẹ̀ ṣe jẹ́jà rẹ̀ ibo ni kò ti bẹ̀rẹ̀ ẹ wò ẹ̀gbọ́n mi àfòmọ́ Olúrántí ó ti di wọ̀ lọ́rùn ọ̀pẹ tiyín ẹjọ́ ẹ̀gbọ́n mi ẹjọ́ nítorí Ọlọ́run. ẹ wò ẹ má yẹ kí n tọ́ ọ̀rọ̀ tó wà lẹ́yìn ó lè má yẹ yín èmi àti Olúrántí a ti sọ̀rọ̀ lórí fóònù a ti conclude ọ̀rọ̀ wa ó ti understand mi mo ti understand ẹ̀ àti sí ilẹ̀ ẹ má dá nǹkan tí ò ṣẹlẹ̀ ẹ má dá sílẹ̀. Olúrántí bó bá yọ lọ́wọ́ ẹ jẹ́ kó yá wa náà àbí wọ́n yẹ ti jọ sọ. gbogbo ọ̀rọ̀ tọ́mọ Kẹ́hìndé ń sọ òye mi lóòótọ́ èmi àti ẹ̀ máa ń pera wa lóòrèkóòrè àmọ́ ṣàdédé mo rí pé kò dàgbò mi mọ́ bí bá ń pè á ríngì kò ní gbé ń dẹrù bí a ó bízì mi àmọ́ bí ìjẹrin òun fún rẹ̀ ló pè mí ó ní pẹ́pẹ́ sọ̀rọ̀ ìfẹ́ mi àtòun ò pé kí n gbé ti sẹ́gbẹ́ kan òun ti níyàwó tóun fẹ́fẹ́ kí n wọ́pọ̀ tèmi síwájú òun mo bí sunkún lọ bá àwọn òbí mi nílé wọ́n fi wá bá yín òun ló fi dípẹ́ pé é sí pé kí wá pàdé ẹ̀ bíbí. Olúrántí ní sùúrù ọmọ Kẹ́hìndé tó bá jẹ́ bọ́rọ̀ ṣe rí gan-an l'Olúrántí ṣe sọ kò sọ̀rọ̀ ńbẹ̀ rárá àwa léegun ilé rẹ̀ àwa sì ní òòṣà ọjà fún ọ ọmọ Kẹ́hìndé àṣẹ làwọn ò pa báyìí àṣẹ lọ bá ń pa àṣẹ wa ni wípé kó o mú ọjọ́ tí ìwọ àti Olúrántí ó ṣe ìyàwó àṣẹ sì ti gùn.
olórí ẹbí ti pàṣẹ ká sì mọ bá ṣe rẹ ẹran kí gbogbo ètò sí tò ní straight. ẹ̀rín yìí dẹ̀ ń pa mí ẹ̀rín yìí ń ṣe kí ni ẹ̀rín yìí ń pa mí ẹ jẹ́ kí n sọ ọkọ fún yín ó dàbí pé ẹ mọ̀ pé obìnrin tó jókòó sí pálọ̀ yẹn ìyàwó tí mo fẹ́ fẹ́ nìyẹn ṣé mo gbígbà tó dé mò ń pọ́n yín lé mò ń pẹ́pẹ́sẹ́ àǹtí mi lélẹ́yìí o mo lókun fún mi lẹ́gbọ̀n o èyí náà ń kí dáadáa ó ń kúnlẹ̀ ó ń ba ìdùnnú ẹ̀ lẹ́rìn yẹn o tẹ́ bá rí ojú kejì ẹ̀ ní dúró ẹ̀ ní sẹ́kìnì ẹ̀ ní dúró ṣe bí àǹkárá rẹ̀ wò àbí olórun bá ń gbọ́ ó máa dílé sí mọ́ yín lọ́rùn ẹ̀ mọ̀ di ojú òtẹ́ra rí inú ẹ̀yìn tó bá kígò bọ̀ ẹ máa rò wípé ojú aṣọ ni ẹ ní mọ̀ pé ẹ̀jẹ̀ ló ń jáde ń bẹ̀ ẹ jẹ́ dákẹ́ kẹgbàgbé nǹkan tẹ́ ń sọ ẹ jẹ́ kí olúrántí kó lọ fẹ́ ọkọ tó fẹ́ fẹ́ o èmi ti níyàwó tèmi nìyẹn basic. láíláí irọ́ ni ẹ̀gbọ́n mi ìyàwó tí yín ó yẹ̀yẹ́ àǹtí tọ̀dọ̀ yín ẹ̀yin ẹjẹ́ sọ fún àwádùn ọmọ gbádùn lọ́dọ̀ ti wà níbí gan aburú bíi abẹ́rẹ́ òkè torí pé èkó pé kinní kan kò lè tó mi èmi nìkan bí mo ṣe dúró yìí ṣé ìyàwó lélẹ́yìn àbí pàpà ńlági sọ ọmọ tẹ́yìn lọ fẹ́ nù ọmọ gún mi kí n gún ọ kó dán wò ẹjọ́ dán wò kó yẹ yàǹtì. gbogbo ara tiẹ̀ sì fresh ó ti yé ó ti dàgbà púpọ̀ sódè dáa kan fi ìgò kan fi kan máàkì sí ẹ lójú. àwọn ti burú ẹ̀ sọ fún ẹ ní. ṣé onípàǹsára ìyàwó onípàǹsára ni wọ́n fẹ́ fẹ́ ó ń gárò ó jẹ́ kí n sọ fún ẹ wèrè tiẹ̀ bó ṣe gbóná tó yẹn kò tó tèmi wèrè tèmi gbọmọ ọ̀dọ̀ mo mọ̀ ti gbégbòrò rí èkó mọ̀mọ́ ti wá èkó ni bàbá rẹ ti fẹ́ mi wáyìn ìlọ́jẹ́ pé lẹ́ẹ̀kọ̀ọ̀kan bí n bọ́ ń sọ̀rọ̀ èkó yín máa ń sá sílẹ̀ èmi gbọ́ mọ̀dẹ̀mọ̀dẹ̀ sọ ọmọ ojú náà ọmọ ojú náà bàbá sọ̀rọ̀ nígbà tí àwa wà bẹ ní ojú náà ta ná ìgboro táwa ń da ìgboro rú wọ́n forí sánlẹ̀ o òun kẹ̀ níbo àbálàrú ẹ̀ tó bá kúrú bàbá kúrú wàláì bàbá kúrú. wo olùrántí kọ́ ọ lọ ilé yín kó lọ bèrè gbogbo wọn ṣe ń dìde yín tí wọ́n fi ń ṣètò àná kó gbàwé rẹ̀ wá fún mi ìyàwó ti ṣe. ẹran tẹ̀lé. mami ẹ̀gbọ́n mi ọmọlára ó dàbí pé mo ṣe ń jókòó tì yín ó ń jẹ́ kí inú yín máa dùn ó ń jẹ́ kórè yín máa wú. tẹ bá lọ́rọ̀ gidi bá mi sọ ẹ pè mí jọ mi. àwọn kéde tó lọ ẹ̀gbọ́n mi ọmọ yìí ti yí padà. ọmọ yìí sunkún wọn. kò sí nǹkan kan tàbí jẹ láàbà táwọn ń gbà lè lọ. ìyá Kẹ́hìndé ṣé ọmọ yín bínú kò wájú wa lò. nǹkan tí ì lọ wọn bí rẹ mo jẹ́rìí rẹ̀ ó lọ sọ fún olórí gbogbo tó gbé wá ó lọ sọ fún pé kó máa lọ àṣẹ mí tí wọ́n tiẹ̀ mọ́ bẹ̀rù ẹ̀yìn lọ tí wọ́n lọ tí wọ́n bá fi máa wọlé ọ̀rọ̀ tí wọ́n sọ. ebi torí pé ó jẹ́ ìyọkàn náà lọ́wọ́ mi ni. jẹ́ ká máa lọ jẹ́ ká máa lọ. ọkọ̀ ìgbìlú wa kùn. mo lè ka jẹ́ ká máa lọ nǹkan kan ṣẹlẹ̀ inú ilé inú dẹ̀ ń bí mi ṣe wáyé jẹ́ ká máa lọ. tó bá fẹ́ lọ náà yẹ ká kí màmá pa ti ń lọ. ó lè kí wọn tábà dé ní mọ́tò nǹkan tó ṣẹlẹ̀ máa ṣàlàyé fún ẹ. kẹ́rin gbé sanlẹ̀ kí ló ṣẹlẹ̀ ọgbọ̀n. ó bèbí ṣé mo lè parọ́ fún ẹ ni mo ní kó jẹ́ ká máa lọ tábà dé ní mọ́tò máa ṣàlàyé fún ẹ jẹ́ ká lọ kí ni gbọ́dọ̀. ọmọ ẹ lóyún a máa kí ẹ ire o. rántí ìwọ ọmọ ẹ̀ o tún bẹ̀rẹ̀ ọlọ́run mọ̀ ṣàánú mi báwo ló sì dọ́dọ̀ bàbá pàtàkì lóru dúdú yìí ọlọ́run máa gbà mí ká yóò máa gbé rántí dákun yóò ṣàánú mi o rántí mo máa dárò o ká yóò máa gbé o. bàbá ṣé ẹ rí i pé ọ̀rọ̀ olùrántí ti fẹ́ sún mi báyìí Fẹ́nídákúnfọ́ládìde ti fẹ́ sún mi ẹ wo látòrò àná tàtidé àsùn àwo ẹ̀rù dẹ̀ ń bá mi ọkàn mi ò balẹ̀ ṣé kò sí ọ̀nà míì tá a lè gbà tí òfin ní máa dákú mọ́ ni. ìyá rántí má jẹ́ ó sú ọ kò ní sú ọ kò sì sú Ọ̀rúnmìlà kò ní dákú mọ́ tó o bá gbọ́ gbogbo ohun tí mo sọ lóru tó o bá sì rántí ní tí àwọn tí Ifánimọ́ sọ fún ó ti rí i pé ó ti yè ní ilé yìí wọ́n ló kọ́lé tó tìdí bàjẹ́ ó yọ̀dẹ̀dẹ̀ ó tìdí bàjẹ́ ó bímọ kan ṣoṣo sọ ní kú mọ́ pa yìí Ọ̀rúnmìlà nítorí kí ni kú ò ṣe nípa yìí ó ní kú ò ní pa nítorí pé inú ìbí babaláwo kó jẹ ìyẹ̀rùsùn pẹ̀lú kánú inú ò ní bí àwọn ìyá mi òṣòròǹgà wo mọ́tò jẹ́ ń wíwìkúwì mọ́ mo ti sọ̀rọ̀ Ifá sì ti fàṣẹ sí i Olúrántí ò dákú mọ́ ikú kì í pẹta lójúran
àwọ̀ títò tó mú wáyé ni ó sì mú rọ̀run èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ọ wo lọ fọkàn ẹ balẹ̀ olúwo lórúkọ tí wọ́n pe kú ṣàkàtà bámú lórúkọ tí a kú àwọn ìyá mi òṣòròǹgà ikú ò rí pamọ́ àwọn ìyá mi ò rí ṣe ní kankan mọ́ wọ́n ní kí ni tọ́ ọ̀gbìn ṣe bọ̀yọ̀ ní tọ́ ọ̀gbìn yọ̀ bọ̀yọ̀ olùrántí ti bọ́ lọ́wọ́ ayé fọkàn balẹ̀ kò sí ohun tí ó ṣe mọ́ èmi mo wí bẹ́ẹ̀ fún ọ. ìjẹ́ ẹlẹ́mẹ̀rẹ̀ onífàtà dá o bàbá ifá yín yìí ó sọ̀rọ̀ pọ̀ o ifá yìí ń sọ fún wa wípé ẹ rúbọ fún aláàárẹ̀ kan nínú àwọn tí ẹgbẹ́ ń tọ́jú ká dá aláàárẹ̀ náà mọ̀ ifá ní pé a rúbọ fún un nítorí ẹ̀mí ẹ̀ ifá ní pé òun ní jẹ́ kí ikú pa aláàárẹ̀ náà mọ́ ẹ lọ́wọ́ ifá ní wọ́n fẹ́ fi aláàárẹ̀ náà wọ́n fẹ́ fi dá ojú ti olódì yín ni ifá ní ṣùgbẹ́yìn náà lẹ máa gbà láà kò síbi tó lè lọ Ọ̀rúnmìlà ló rán yín sí ìdílé wọn ni o pé gbogbo ibikíbi ọ̀nà tí ẹ bá tọ̀ tí ẹ fi ṣe ifá ní pé ká gbìyànjú ká dé. ẹ ṣe wọ́n ní ifá lolúgbòhùn wọ́n máa wo. ifá lolúgbòhùn wọ́n máa wo. àtòkùn àtòsà ifá lonígbọ̀nwọ́. ifá lolúgbòhùn wọ́n máa wo. ifá jáyé ẹ̀jẹ̀ ń bí ifá wò torí àwọn tí mò ń tọ́jú wọn pọ̀. ọ̀dà àkíyèsí lọ ní abẹ́rẹ́ adúbá fọ̀rùn mi làwọn lẹ́bọ̀ asini ní kó ǹjẹ́ mo mọ̀ yín ẹ dábọ̀ ẹ̀yin asini mo mọ̀ yín ẹ dábọ̀ ẹ kú àkíyèsí ẹlẹ́ wò. ifá ò tó aṣọ náà ẹlẹ́rìí ìpín. àti àwọn aláàárẹ̀ tó kù látàn. ifá ọ̀run mi láyé rìnmí lóde ọ̀wọ̀ gbogbo ogun tí akọ́dà àlú wa tí wọ́n sọ tó bá jóun bá ní kó sọ ìwọ awo èmi nìkan lọ gbẹ̀rí ó òun kọ́ ni kárí igun yìí tá a bá jẹran tá a kù sí igun ẹ̀wọ̀n tí ọ̀run mi là. ó yá dì í. àrùn ọ̀sìn o àrùn ọ̀rà. ìwí ládùn erin mi lóde ọ̀wọ̀ mọ́fòlòlò fọ́hún gbọ́lá jòkó ọmọ kìnkìn tí mẹ́rin fọ́n ọmọ erin fọ́n gbú lókè àlọ́ lọ yá. ẹgbẹ̀jì ọ̀run òde tí ìgbà bá tó bá délẹ̀ ọgbẹ́ yọ ọ̀ràn ọwọ́ ọ̀tún tí n tó wà lọ́wọ́ ọ̀tún rẹ̀ ńlẹ̀ ó mú tẹ́ ẹ béèrè yìí. òun náà ni ṣe rí tí àbá fẹ́ kọ́ ọmọ ìyókù àfi ká fi kọ́ ifá lọ́rùn léè tó túmọ̀ sí wípé a sọ di ìyàwó ifá ọkùnrin kan tó bá ti wọ gbódù tá a ti tẹ̀ nífá tó ti nífá tiẹ̀ lé ńlá fọmọ ìfún o tí ó sọkọ rẹ̀ a wàá sọ ìdè mọ́ ọmọbìnrin yìí a sòdè fún ọjọ́ mẹ́rìndínlógún lẹ́yìn ọjọ́ kẹ̀ndínlógún a bọ òdè náà a tù sórí ifá ọkùnrin ọ̀hún ọkùnrin ni ó wàá jẹ́ ọkọ ẹ̀ yóò jẹ́ ìyàwó fáfọkùnrin náà ló bá bọ́ lọ́wọ́ ọkú ikú ò ní pamọ́. olúwo àgbàgbà mi. mo jáyé. tá a bá ti fi fún ifá yìí. ikú ò ní pa ó bọ́ lọ́wọ́ ọkú ó bọ́ lọ́wọ́ àrùn. ṣé bó ṣe rí nù. bó ṣe rí gangan nù. bàbá ẹ wò lórí ọ̀rọ̀ olórántí oríṣà mi ò lélòmíì bí ò bá ń ṣàkí owó yìí àti pàápàá lórí ọ̀rọ̀ ọkọ̀ fatẹ́sọ mi rò bí ó ní ìdìpé ká ṣẹ̀ṣẹ̀ máa wọkọ̀ fákọ̀kọ̀ kí n kúkú fẹ́ kan yọ ọ̀dà ẹ̀ fún yín ẹ kúkú máa ṣọkọ̀ fá ẹ̀ lọ. òfin ló fẹ́ dọ̀ pé kí n máa ṣọkọ̀ fẹ́ ẹ̀ lọ. bẹ́ẹ̀ ni bàbá. lórí n tó sọ yìí kò dákú mọ́ kò tún dákú mọ́ torí pé ifá ló di ọ̀rá gbámù rágbámù Ọ̀rúnmìlà ló di ọ̀rá gbámù rágbámù ikú mọ́ torí mi pọ̀ dúndún ìyẹ̀rọ̀sùn mọ́ torí mi sùn fanfanfan àìgbọ́kúnlé alábàáwọn àgbàrú ẹ̀ léègbé kò tún dákú mọ́ o bá ní yẹ́lẹ̀ àmọ́ ń gbọ́dọ̀ yẹ́lẹ̀ ìgbà ifá ò gbọ́dọ̀ kó orí àárọ̀ yóò dáa fún ọ ó ti júṣe bẹ́ẹ̀ ni ó rí túwó. olùrántí àyàfá ayọ̀ Ọ̀rúnmìlà bàbá àgbọ̀n rèé ọ̀sẹ̀ ifá rẹ̀ rèé òbí ifá rẹ̀ là ń pa ẹ̀ wọ́n ní ọ̀sán pọ́npọ́n awo ọ̀sán pọ́npọ́n kùtùkùtù awo òwúrọ̀ wọ́n ní bolẹ̀ gbọ́ta ògún òwúrọ̀ sí igbó onígbín ni agbọ̀n ẹlẹ́fúndéré ni wọ́n fi dẹrù gèdè kalẹ̀
wọ́n pe gbogbo ọmọ ẹranko jọ wọ́n ní wọ́n wá rúbọ gbogbo wọn kọ̀ wọn ò rúbọ o tòròfin nìkan lókù lẹ́yìn tó rúbọ ó rúbọ tán Ifá fín Ifá dà náà bá fi tòròfin níjọba ikú ó ti jọba gbogbo àwọn ẹgbẹ́ lónìí ó kúkú oró kankan mọ́ ó dákú mọ́ ikú tó pọ̀ òun ó dọ̀ báyìí irọ́ ló ń pa o gbogbo ikú tó bá kú ó dorí gbogbo ọ̀tẹ̀ bẹ́ẹ̀ ni ó rí Ọ̀rúnmìlà bàbá mi àgbọ̀n ló bá ní obì ẹ̀ bá dà ló bá fín ló bá dà o àbí bẹ́ẹ̀ kọ́ ṣé bẹ́ẹ̀ ni ẹ gbà o mo dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dẹ̀ Ọ̀rúnmìlà ló kú mọ́ kí ni mo sọ ó kú mọ́ ò dákú ṣeré mọ́ gbogbo kú tó ń dá ọ tó ṣe gbogbo wọn ti wọgbó lọ gbà tiẹ̀ rè ó fi ọwọ́ ni ó kàn jẹ́ ni mo gbọ́ pọ́npọ́n kí ló lákòdò yóò dáhùn gbogbo ẹja tó lóun ò bá gún ṣe rẹ́rẹ́. ẹ pẹ̀lẹ́. oúnjẹ ni ege díẹ̀ ń bẹ̀ wọ́n lókunú la fi ń gbé títà ṣé bí gbogbo àgúnmọ̀ àti àgbo tá a ṣe fún yín nígbà tí ẹ bá ẹgbà ẹ̀rọ́jú jẹ ẹ̀pẹ̀lẹ́ ẹ má bí o ẹgbà sí ẹgbà wọ́n ẹ má ṣe báyìí Fàṣàkì ṣọmọdé nìyí ẹ ṣọmọdé kò lọ náà ni. kì í lọ bó bá ti rẹ̀ èèyàn báyìí kì í lọ àbẹ̀yìn wà fọ́ọ̀sì ara ẹ̀ náà ni ẹ fi tipátipá jẹ náà ni ẹ má pọ̀ ẹ má. ṣé ẹmọ tó ń bí mi nú jù báyìí ibẹ̀ ṣe ló ń bí èmi nú nígbà tí ẹ bá jẹun wọn ló kun ní báyìí la fi ń gbé títà gbogbo àgúnmu àgbóde tí wọ́n ṣe fún yín tẹ̀ ń lò kí ló yẹ fẹ́ ṣiṣẹ́ èbó ń gbọ́ ló máa fi ṣèrànlọ́wọ́ iṣẹ́ ṣíṣe. wo n ó jẹ tó bá ṣe díẹ̀. ẹ má ṣe báyìí. ọmọ n tó ṣẹlẹ̀ àgbàlagbà ìṣàwò kì í ṣòro bí èwe kíní kan bẹ́ẹ̀ ń kùn mí tí mo fẹ́ fi tó yà olùrántí létí mo fẹ́ rán Fábí kó bá ń pè Fábí. ẹ pẹ̀lẹ́ díẹ̀. ó bà mí sáré lọ ọ̀dọ̀ ìyá olùrántí ó ní mo pé kó jọ kó fojú kàn mí ní ìṣẹ́jú àkàn tó bá wá ń bọ̀. ẹ pẹ̀lẹ́. ìrànràn létí tó bá ń bọ̀ ó àgbọ̀dọ̀ ojú gbọ̀nà ó ní mo ní kóun náà fẹsẹ̀ kan dọ́dọ̀ mi ní kíákíá. ó dáná bàbá mi mo dé tán. wọ́n bá wá dé kò tiẹ̀ ní sí mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹ rọra bá wọn tójú ẹ níwọ̀n o ìdòrí kọ́nìkan tẹ̀kọ́ ebe bá ọ̀rọ̀ tẹ̀ ń ṣẹ́tẹ̀ ọmọ yín bí ẹ̀mí ṣe ń kó òkè ẹ má tójú gbọ́ púpọ̀ ṣẹ́ gbọ́ ẹ wá jẹ díẹ̀ sí. ojú gbọ̀nà. mo ń jẹ́ akọ́dá awo. wọ́n ní bí kú bá pè ní a kì í jẹ́ kú o bárùn bá ń pè ní a kì í járùn ojú gbọ̀nà bí tẹ̀gbẹ́tọ̀gbà bá ń pè ní àmọ́ dáhùn tán. ẹ̀sọ́ ẹ̀pẹ̀dẹ́ lè gùn gbàgbọ́n o. ojú gbọ̀nà mo ń jẹ́. èmi mo ránṣẹ́ sí ọ mo lè pé yóò pẹ́ kó yá. kò tẹ̀ ní tí ìyá báyìí. ìyákèyá ni wọ́n padà. ojú gbọ̀nà èmi mo mọ bó ṣe ń ṣe mí ló jẹ́ kí n ránṣẹ́ pé ìyá olùrántí àti Fábíyì mi yìí kí òun àti olùrántí kí wọ́n ó lè máa jẹ́ tọkọ fáfúnra wọn torí pé
ajá àsìn ló mọ ehoro òsìn ilé ominú ń kọ mí ara mi ò gbé kankan ẹ̀rù ń bà mí ara mi ò tiẹ̀ lọ. kọ́dà igbó òní kọ́dà mi ẹsẹ̀ jẹ́ bàbá àkàlẹ̀ kó o ti ìpààyàn báyìí á fi òórùn yín sásọ pẹ́pẹ́pẹ́. àṣẹ. ikú yín digbó àwọn ọ̀tá o àrùn yín dàrún àwọn ènìyàn igi ẹ̀bá ọ̀nà ní gbakú yeye kú. àmọ́ nǹkan tẹ́ ẹ sọ fún títọ́ ọmọ mi rí irúgbó tójú yín ẹni bá sojú ò dàbí ẹni sẹ́yìn n ó ṣe ju bẹ́ẹ̀ ti sọ̀rọ̀ n ó sì ṣe bẹ́ẹ̀ n ó mú sàlóògùn pẹ̀lú àṣẹ Olódùmarè. bàbá ẹ má sunkún mọ́ lágbára ọlọ́ ẹ̀ ní kú máa pẹ́ fún wa ẹ̀yin náà ẹ ṣe owó ọmọ yóò ní kú mọ́ yín lọ́wọ́. mo rí ẹ̀ wá bẹ̀. ìbà Ọlọ́run ìbà ènìyàn o fásakin ìbà rẹ o a ti ṣe àwọn orò yìí bá a ti bó ti ní ká ṣe ó di dandan kó rí bó ṣe yẹ kó rí o orí Ọ̀rúnmìlà ló di kùtùkùtù ń sọ́dẹ̀ Ifá ní gbọ̀nrangan dígan àìsódi ọmọ eku òun náà ní í ṣekú pọmọ eku àìsódi ọmọ ẹja òun ní í ṣekú pọmọ ẹja àìsódi ọmọ ẹyẹ náà ní í ṣekú pọmọ ẹyẹ àìsódi ọmọ ẹranko òun náà ní í ṣe ikú pọmọ ẹranko àìsódi ọmọ ènìyàn òun ní í ṣekú pọmọ ènìyàn lórí ìyàwó Ifá tí ò bá ti sóde irú wọn ni wọ́n máa ń kú tí ìwọ ṣe òde lórí Ifá Ṣakin àti tó wá jẹ́ ọmọ rẹ̀ tó wá fi ṣe ọkọ rẹ̀ Ifábíyì ikú ò ní pa o àrùn ò ní gbé ọdẹ ò ní kangun ò ní lùgbàdì o ààbò Olódùmarè á wà pẹ̀lú yín o. tó wá rí ojú ò sọ ṣé bẹ́ẹ̀ ni tí ò gbọ́ tẹnu ẹ̀gá ló máa lè yẹ ẹ̀gá ń pàtó ní báyìí sí ìwọ náà fúnra rẹ̀ ṣé ó yẹ kó fẹ́ àbí kò yẹ wá gbọ́ ọ má wàá ṣì mí gbọ́ ọ èmi ò sọ pé kó o má fẹ́ yàwó mi o àmọ́ dandan ọmọdé yìí gbọ́dọ̀ fẹ́ lọ́wọ́ ọkọ mi àjẹ́ ìṣòro burúkú. ọmọ Kẹ́hìndé jọ nítorí Ọlọ́run tó bá lẹ́ṣẹ̀ tí mo bá ṣẹ̀ sọ fún mi máa bẹ̀ kó dáríjì mi ibo ló fẹ́ kí ti bẹ̀rẹ̀ mi ní ọ̀kọ̀ọ̀kan yàtọ̀ fún wọ ṣó fẹ́ dójú tì mí láàrin ẹgbẹ́ ni ó dẹ̀ jọ nítorí Ọlọ́run mo fi bẹ̀ ẹ́. ẹ̀gbọ́n mi kí ló dé ṣe bẹ́ẹ̀ yín náà mọ̀ tó nǹkan tó ń sọ fún mi ó yẹ ẹ̀yin náà nà ẹ jọ nítorí Ọlọ́run. ẹ̀yin náà mọ̀ pé tó bá ní bí ọ̀rọ̀ ìṣẹ̀ṣe àsọtẹ́lẹ̀ nǹkan kan ẹ mọ bó ṣe máa ń rí téèyàn ò bá mú ṣe. bóyá ẹ̀dẹ̀ fẹ́ máa rò pé bóyá Èkó tàbí owó ti wà kíní kan ti dé àpadà sí burúkú ò ní bá yín ẹ̀mí ní dààmú o ó lówó kò lówó mọ́ kò máa ní kọ́ọ̀bù sí yín ẹjọ́ torí ọ̀dọ́ gbogbo bó ṣe ń bá yín sọ yẹn ẹ̀rọ ó bẹ́ tàbá ẹ̀rọ ra gbọ́ èyí náà mọ̀ tún mọ̀ ẹ̀kan díbọ́n ni ẹ̀gbọ́n mi. ìyá Kẹ́hìndé ẹ̀yin lẹ ń pọ́n mọ́ Kẹ́hìndé lé òun náà mọ̀ wípé ọ̀rọ̀ tó mú gbogbo wa wá síbí ọ̀rọ̀ ńlá ọ̀rọ̀ tó tóbi ni. ó tóbi. onílù òní fi ó tú la fi wá ọ wá ó sì mọ̀ wípé ó gbọ́ràn sí wa lẹ́nu. bẹ́ẹ̀ni. ọkọ mi kí ló ṣẹlẹ̀ ọkọ bínú kó lọ́dọ̀ màmá ọ̀tẹ̀ yẹn kí lọ sọ fún ọpa tí ń lọ ọkọ̀ níjà máa lọ tẹ̀tẹ̀ wọnú mọ́tò àdẹ̀ ń lọ kí ló ṣẹlẹ̀. nìka nǹkan tí wọ́n mi fi lọ̀ mí inú ilé yẹn kò sì máa fi ti gbọ́ ni mi ì dẹ̀ fẹ́ kó tiẹ̀ gbọ́ rárá dáàsọ àlọ́ jẹ́ kí n jáde pé níbo ní sùkà máa tètè máa lọ. kí ni wọ́n bẹ̀rẹ̀ fà tó lé tó yẹn. nìka mo ti máa ń sọ fún mọ́mì wípé àwọn stáì ayé àtijọ́ yẹn ayé ti yí padà kí wọ́n máa lò mọ́. nìka sọ bí pé mo ti wọnú ilé lọ lẹ́ẹ̀kan mọ́mì fi obìnrin kan sínú ilé pẹ̀lú àwọn àbúrò mi àtẹ̀gbọ́n mi wọ́n dẹ̀ ń bá mi fà pé ọmọ yẹn àwọn tí ń tọ́jú ẹ̀ tipẹ́tipẹ́ gbogbo àwọn parent ẹ̀ ti mọ̀ pé èmi ló gbọ́dọ̀ fẹ́ so that kémi wá fáwọn ní date ọjọ́ tá a máa ṣègbéyàwó fún ta ni wọ́n lọ́mọ tó jókòó mo dẹ̀ ń bá wọn sọ wọn fẹ́ gbọ́ ìyẹn ló jẹ́ kí n bínú jáde mo ti ní ká máa lọ.
lóòótọ́ náà bó ṣe bínú yẹn náà ó dà náà kò yẹ àmọ́ àgbàlagbà ni wọ́n kò yẹ kó bínú fún wọn lẹ́bẹ̀ yẹn ó yẹ kó pè wọ́n kó ṣàlàyé fún wọn pé bó ṣe yẹ kó rí lélẹ̀ ó yẹ kó bínú. mo ní ká mọ àbá tó bí mi lọ́mọ màmá mi ò ní gbọ́ ó lágídí gan nǹkan tó fẹ́ ṣe yẹn ló máa lọ́kàn wọn tí mi bá fagídí wọlé bẹ́ẹ̀ yẹn wọn ò ní ka nǹkan táwọn ṣe yẹn bí nǹkan bàbàrà. àwọn kẹ́ni wọ́n ló máa ń sọ pagídí òun gbó nǹkan náà bẹ́ẹ̀ wọ́n tó máa fagídí ṣe gbó nǹkan wọ́n tó fagídí ṣe ń sì tó lọ ń sí bá ló ṣe fẹ́ yé wọn báyẹn kó yé wọn pọ́nrọ̀ tó sọ fún ẹ̀yẹn ìwọ ò lè ṣe irú ẹ̀ láìláì tó pé o ti níyàwó tí wọ́n fẹ́ fẹ́ tó yẹ ìjọ ń sọ yẹn pé kò lè work wàá pè wọ́n wáyé kó yé wọn ni. ok mo ti gbọ́ tí mo bá ti dé kó máa gbọ́ wọn lórí àgọ́ máa bẹ̀ wọ́n. kí o ṣe ọkàn mi kó bẹ̀ wọ́n kó bẹ̀ wọ́n lẹ́yìn kó tán síbẹ̀. ṣé ẹni sọ̀rọ̀ yìí gbogbo nǹkan tó a sọ kalẹ̀ báyìí lè sí ẹ sọ. Mami àǹtí Fọlùkẹ́ ọmọlára gbogbo nǹkan tẹ́ sọ pátápátá lóye mi àmọ́ máa jẹ́ kẹ́ mọ nǹkan tí màá ṣe kẹ́ tó lọ. bẹ́ẹ̀ ni. ẹ jẹ́ kí fáyé fọ́rẹ́ o. ọmọ tí ẹ̀gbọ́n náà sílẹ̀ ni. nítòótọ́ náà ó bá ẹ láàbù ó ti lọ kó o àmọ́ mo fẹ́ kó o wò dáadáa ọkọ mi kó o fún mi ní èsì tó máa dùn mí nínú tínú mi máa dùn ọkọ mi òun kò fún mi lésì èsì ìdùnnú ni mo fẹ́ kó fún mi nítorí ọmọ ọdún ni mo fẹ́ kó jẹ́ fún mi mo lè ń fi àsìkò yìí gbàdúrà fún ẹ ọmọ tó máa dùn nínú òun ọlọ́mọ ayọ̀dá fún kẹ́rì kò jọ ó sì ṣerú ẹ̀ níbo níjọra wà fẹ́yàwó mi lórí ọ̀pọ̀ tààlì kí wọ́n ṣe nọ́mbà 2 èmi mílúkà alẹ́ lè ṣerú ẹ̀sẹ̀ gbàgbé sọ fún ọgbẹ́ tó lè hà fún. níbi tẹ́sí àti ẹgbẹ́rẹ́ wà dé sí mo lè pàṣírí mi yẹn lọ kó lè wá fún síta mo ń jẹ́ kó mo tẹ́kù kí n ṣe pọ́ọ̀tù mi nígbà táwọn ẹbí mi dẹ̀ ta pípẹ́ tí mo bá dẹ̀ o ẹ̀mí mi dẹ̀ lọ sí tọ́fẹ́ kí n kú. bàbá wa bí ẹ̀gbọ́n mi lè ṣe sọ́kùnkọ́ mi lè ṣe bó ti níyàwó ti tiẹ̀ ṣàlàyé fún wọn lórí kò ní lè pọ̀ síbù rárá ọbẹ̀ jẹjú mi ọbẹ̀ jẹjú mi bá jà léèmí sí wọ̀kẹ́ ni alẹ́ mi lè ṣe wẹ̀ gbàdé wọ́n ṣe á bùn rárá sọ́kọ́ ọmọdé bí ẹ̀ kó lè ṣẹlẹ̀ kó lè ṣẹlẹ̀. wà kí ló ṣẹlẹ̀ náà kí n tó fẹ́ sọ fún pé ó ń ṣe ẹ náà ṣé mi ò bá sọ̀rọ̀ ló ń ga gbá ló ń ga á ló ń ga tẹ̀lé lórí wà kí ni ìtumọ̀ yẹn náà. ìbára kẹ́ni tani ẹ kan náà tani ẹ bẹ́ẹ̀ mo sọ fún ẹ kí ló fẹ́ ṣe bẹ́ẹ̀ mi mo wá sọ fún ẹ nìkan o tó bá lòun nígbà ò nígbà yóò gbọ́dọ̀ bí ọkẹrẹ. wà múlíkà èèyàn ló gbé nínú ọ̀rọ̀ bí kẹ́ o tó bá gbọ́ mi sáà nìkan tó ń bá mi sọ pàtẹ́kì o má jẹ́ kí n tọ̀ ẹ́ nǹkan tí máa ṣe òun ni mo sọ ẹ́ tí ó dẹ̀ sí nǹkan tó lè ṣẹlẹ̀. wọ́n fi ẹ̀gbìn lóyè bẹ́ẹ̀ mo sọ fún ẹ ẹ̀mí múlíkà wo ìjọba ṣẹlẹ̀ ọ̀rọ̀ máa kẹ́ ní ọkọ̀ kékeré kó pín sí méjì bẹ́ẹ̀ mo sọ fún ẹ màá tó ṣe jẹ́ fún ẹ. májá kò pè pé ìgbéyàwó tí mo sọ fún ẹ pé mo fẹ́ lọ ṣe nílùú níbo kẹlẹ̀. màá gbé ọmọ yẹn bó ti jẹ́ ọmọ abúlé tó ìjọba ẹ̀ máa ti wẹ́ nìyẹn tí ó lè sí nǹkan tó bá tẹ̀lé. wọn bíbá mẹ́ta kẹjọra ń jà ní wọn bíbá èmi níta obìnrin bí ọkùnrin wọn bí ẹja máa bẹ́ẹ̀ pò níjọra pàmò kí mo lé èèyàn mo mú èèyàn bá mi dáwò. láti Ijora Badia. láti Badia tó fi dé Mushin o. fìrìbọn màmá ṣílẹ̀kùn ẹni tó ní kọ́kọ́rọ́ tó tún fipá ṣílẹ̀kùn. àwọn tó ní kọ́kọ́rọ́ wọ́n tún fipá jálẹ̀kùn. láti Mushin dé ìsàlẹ̀ Èkó látòrílẹ̀-èdè Èbúté Mẹ́ta. fìrìgbọ̀n mo ní kó má lè ṣílẹ̀kùn. ẹni tó ní
má lè ṣílẹ̀kùn. Àwọn tó ní kọ́kọ́rọ́ ni wọ́n máa ń ṣílẹ̀kùn. Àwọn ní kọ́kọ́rọ́ a tún fi pa ṣílẹ̀kùn. Ooh, yeah. Oh, yeah. Basira Badia, Inspector, Mulika, Ijora. Hey! Àlefèrègbà wọn ní kò lè ṣílẹ̀kùn. Ẹni tó ní kọ́kọ́rọ́ lọ́nà ṣílẹ̀kùn.